ọ̀tẹlẹ̀múyẹ́ Nàìjíríà DSS sọ pé òun wá Ìgbòho lórí ẹ̀sùn pé òun kó ohun ìjà olóró pamọ́. Ṣáájú ni Najatu Muhammed kọ́kọ́ sọ pé ojúṣàájú wà nínú ọwọ́ tí ìjọba Tinubu fi mú àwọn afurasí ní Nàìjíríà. Ó ní ìjọba kò sọ nǹkan kan mọ́ nípa Sunday Igboho, àmọ́ kò sinmi láti máa bá Nnamdi Kanu ṣe ẹjọ́. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde kan tí Igboho fi léde, ó ní ọ̀rọ̀ tí Najatu sọ kò mú ọgbọ́n dání rárá. Kí ló ń ṣẹlẹ̀? Ibo ló dé? Ibo ló bá dé? Wọ́n máa lọ fi gbówó lọ́wọ́ lóṣèlú. Àwọn kọ́ lè mi sọ, àwọn yẹn wà, àwọn kọ́ lè mi sọ o. Àwọn kan tó wà nínú rally tó jẹ́ pé àjọ ń ṣe no retreat, no surrender, Yoruba nation, no going back, tó jẹ́ pé àjọ ń ṣe ni bàbá saboto àwọn yẹn ni green snake under the green grass. Àwọn yẹn ló burú jù. Bẹ́ẹ̀ ni. Ṣé wá rí àwọn yẹn? Wọ́n fẹ́ ká gba Yorùbá land wa, but ẹ jẹ́ kí n sọ yí pé torí wọn ò gbowó lọ́wọ́ olóṣèlú, ẹ jẹ́ kí n sọ pé bóyá coward ni wọ́n, ẹ̀rù ń bà wọ́n starting lọ ni wọn ò ní finishing. Ṣẹ́dẹ̀ rí Ọlọ́run yìí gan, ìgboyà lọ́lọ́run gan fẹ́, Ọlọ́run gan fẹ́ kéèyàn ní ìgboyà lọ́lọ́run fi ń lo ilé ayé. Bẹ́ẹ̀ ni ìgboyà, tẹ́lẹ̀ bá ní ìgboyà, wọ́n ní àyà ní ju oògùn lọ. Bẹ́ẹ̀ ni alágídí dẹ̀ lọ̀gá alágbára, tálágbára ò bá ti fẹ́ dáràn. Bẹ́ẹ̀ ni ká sọ pé self-esteem wọn lò, wọn ò náyà akẹ́bọjẹ. Wọ́n dẹ̀ ń pe Yorùbá nation no going back, Yorùbá nation no going back, starting lọ ni wọn ò ní finishing, and most of them ṣe wá rí àwọn tó wà Nàìjíríà yẹn mọ̀ páwọn yẹn ti ta tán. Kì í ṣe àwọn tó wà Nàìjíríà lèmi bá wí o, kì í ṣe àwọn tó wà Nàìjíríà lèmi, torí pé mo mọ àwọn tó wà Nàìjíríà tó yẹ pé wọ́n ti dúró tán ni àwọn ọmọ iṣẹ́ kan kú, wọn ò dẹ̀ ní kúkú kíkú kan bí kì í ṣe yíyè, wọ́n lè máa ròyìn iṣẹ́ Olúwa. Àwọn yẹn ti dúró tán torí pé àwọn ènìyàn ń jẹ, àwọn ènìyàn jẹ ju àwọn tó wà Nàìjíríà, ènìyàn jẹ ju. But àwọn tó tèmi sọ yìí, most of them wọ́n wà nílùú òyìnbó tó jẹ́ pé saboteur ni wọ́n, starting lọ ní wọn ò ní finishing. Wọ́n ti rí wípé mega rally yẹn ó ti dé tán. Wọ́n bá bẹ̀rẹ̀, wọ́n bá yíwọ́, ọ̀rọ̀ wọn bá yíwọ́, ẹ̀rù wá ń bà wọ́n. Wọ́n wá di ilé ògbà ọ̀nà ògbà ló ń ṣe wé ara àgbà lọ́rọ̀ wọn wá jẹ́. Ṣé tiẹ̀ tó wá rí tàwọn yẹn, àwọn politician náà tó tún wá ń pe Professor Banji Akintoye, àwọn politician pé Professor Banji Akintoye gan o, wọ́n ń pè wọ́n wípé ẹ ṣì dá rally yẹn dúrò o, ẹ má ti jẹ́ kí rally yẹn bẹ̀rẹ̀, àwọn olórí burúkú, ẹ má ti jẹ́ kí rally yẹn bẹ̀rẹ̀, ẹ ṣì dá rally yẹn dúró, olórí burúkú ara wọn. Àṣẹrù ń bá yín ẹ̀yin Nigeria government, ẹ̀rù ń bá yín lọ́tún ló sì lọ ń pe Professor Banji Akintoye. Ẹ má ti jẹ́ káwọn ọmọdé yìí jáde. Adémi sọ fún yín sẹ́pẹ̀, aláwa ni àwa níjọba, àwa citizen níjọba, àwa masses níjọba, ìjọba àfẹ́ ó fẹ́ ya wèrè ni, ó ya wèrè ni. A máa sẹ́kùn ò lè bájọba jà, wọ́n lè bájọba jà, àwọn ò bájọba jà. Ṣùgbọ́n tí ọmọ ìlú bá bínú tán, tí citizen bá bínú tán, tí masses bá bínú tán, táwọn ọmọ ìlú bá bínú tán, mélòó lára wọn, mélòó gangan lè ra àwọn politician wa, mélòó ni wọn? Ṣé wọn gbọ́n ọdún mélòó ni gbogbo wọn? Ṣọ́wọ́ 1000 ni gbogbo pátápátá, àbólórí burúkú ni wọn ni ó ya wèrè ni. Wọn ò tó bẹ́ẹ̀ gbọ́n máa sá lọ ni, wọ́n máa gbé private jet wọn, wọ́n máa sá lọ ní tá bá bínú tán. Wọ́n dẹ̀ mọ̀ wípé Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣòwò bàbá dámì ẹ̀kún ọkọ̀ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ̀kún ọkọ̀ Fúlàní tó bá ṣe fáwọn ọmọ Yorùbá báyìí, bẹ́ẹ̀ ni gbogbo Nàìjíríà máa jí tán ni. So ẹ̀rù ń bà wọ́n. Tí bí orú olórí burúkú Nitori bá ṣe sọ pé òun fẹ́ pe rally èèyàn mélòó ló fẹ́ tẹ̀lé? Gbogbo àwọn family ẹ̀ nìkan ló máa tẹ̀lé. Àwọn kan náà tó ń sọ pé àwọn wà, àwọn tí ń ṣe Yorùbá nation tipẹ́, àwọn tí ń ṣe Yorùbá nation tipẹ́, àbáwọn nínú Yorùbá nation ni táàdẹ̀ jiyàn olórí burúkú ara wọn kàn wà ń bẹ̀ bí omi adágún ni. Wọn ò lọ́wájú, wọn ò lọ ẹ̀yìn, wọ́n dúró sójú kan ni. Táwọn náà bá pe rally, wọn ò lè réèyàn. Wọ́n mọ̀ ìpè tí ṣe Sunday tó bá tẹnu bọ̀, tó bá tara bọ̀, tó ti gbogbo ara bọ̀, tó bá ṣe báyìí, Nàìjíríà yẹn ó máa lanà ni. Olórí burúkú ara yẹn Nàìjíríà government. Kò sígbà tí má kó òṣì níjòyè bàbá ẹ̀ o. Bẹ́ẹ̀ ni kò sígbà tí rally wa òṣì ní dé. Abíọ́lá Táíwò ó ṣe káàbọ̀. Bẹ́ẹ̀ ni no going back, Yorùbá nation no going back. Sister mi Olúwatóyìn Deborah, ẹ ṣé gan, ẹ ṣé no going back. Bẹ́ẹ̀ ni ẹ ṣé kújọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ sígbà tí Yorùbá nation wa, kò sígbà tí rally wa tí ò ní di ọmọ nílẹ̀ fẹ́ lólẹ̀. Àwa la nílẹ̀, ibi tó forí wa sọ sí nìyẹn, ibi tó bí wa sí nìyẹn, àwa la nílẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí bẹ́ẹ̀ ṣe lè pe Professor Banji Akintoye tó pé ẹ má ti tú wọn lẹ̀ o, ẹ má ti tú àwọn ọmọ yẹn lẹ̀ o, ẹ má ti ṣe rally o. Ẹ rò bí pé bóyá ẹ lè fi ẹnu gbé wa dé di 2027. Ìrọ̀lẹ́ pa mega rally ń bọ̀, ó máa wọlé báyìí ní ìjà bí olè tó wọlé lóru ni. Ẹ̀yin àṣírí ìyẹn àwọn yẹn lọ bẹ́ẹ̀, àwọn politician tó ń pe Professor Banji Akintoye ni o. Comment ló ń pè wọ́n lọ́tún, ló ń pè wọ́n lósì, ló ń pè wọ́n lọ, ló ń pè wọ́n bọ̀ wípé comment jẹ́ kí rally yẹn ṣẹlẹ̀. Ẹ̀rù ń bà wọ́n náà, ẹ má jẹ́ abẹ̀rù. Ẹni tá à ń bẹ̀rù àwọn kan ń bẹ̀rù wa.
ẹ̀rù ara wọn àṣẹrù ń bá wọn ẹ̀rù ń bá wọn ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ má bẹ̀rù ẹni tẹ́ ẹ̀ ń bẹ̀rù àwọn náà ń bẹ̀rù wa àwọn náà ń bẹ̀rù àwọn ọ̀pọ̀ tó wá níjọba wọ́n fi ń halẹ̀ mọ́ wọ́n fi ọ̀rọ̀ ẹnu wọ́n fi ń gbé wa dè ní tó bá ń sọ pé wọn lè bájọba jà wọn lè bájọba jà àwọn ò náà fẹ́ bájọba jà à ní ìbọn wọn legalize ìbọn fún wa kí la fẹ́ fi bájọba jà ṣùgbọ́n àwa ò ní ìbọn a ní ohun tó jù bọ́n lọ àwa ò ní ìbọn a ní ohun tó jù bọ́n lọ bí nàìjíríà gọọmẹ̀ntì bá ya wèrè a máa já wọn lọ́rẹ́ àwa ò ní ìbọn a ní ohun tó jù bọ́n lọ nàìjíríà gọọmẹ̀ntì ya wèrè ni àbọ̀ fẹ́ ṣorí burúkú àbọ̀ fẹ́ ṣòfò ni tó ti ṣe tipẹ́tipẹ́ rálì wa máa jáde bẹ́ẹ̀ ni rálì kò sí ohun tó lè ṣe kò sí ohun tó lè fẹ̀ sínú afẹ́fẹ́ kò sí ẹbọ tó lè gbé torí tiwa kò sí èsùtù tó lè gbé torí tiwa kò sí nǹkan tí nàìjíríà gọọmẹ̀ntì lè ṣe nítorí pé kí rálì máa wáyé irọ́ nípa kò sí èdè ayédè tẹ́lẹ̀ dá sáàrin ọmọ yorùbá nation movement tó lè mú wa bẹ́ẹ̀ nítorí pé àwọn akọ́là ń jàjà yìí àwọn alálẹ̀ ló ń jàjà yìí fún wa ẹ ti ya wèrè látòkèdókè gbogbo yín lásán rọ̀ọ̀kì yẹn bẹ́ẹ̀ ni látòrí olórí yín títí dé ọmọlẹ́yìn yín ní aṣọ rọ̀ọ̀kì yẹn ẹ ti ya wèrè ẹ ti ṣì èrè mẹ́gàrà lè máa wáyé so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ ẹ pé professor Banji Akintoye ó máa wáyé ni rálì tó ti dé tán báyìí ṣe rí torí títí náà la ṣe dájọ́ oṣù lásán a ní méèyì tá tún wá dá ipa fẹ́ ṣe ní méèyì ẹ̀rù tún wá ń báyìí ẹ̀yin sá kìjokìjo ẹ̀yin fi kọ́ọ̀lù disturb professor Banji Akintoye wípé kọ́ má jẹ́ kí rálì wáyé o kọ́ má jẹ́ kí rálì wáyé o ẹ̀rọ bẹ́ẹ̀ lè fẹ́nu gbé wa dé di 2027 ìrọ̀lẹ́ pa ẹ ti ṣì wàláhì ẹ ti ṣì kò jọ kò possible kò pọ̀ rárá ẹ̀yin náà mọ̀ transformer ńlá tọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá transformer ńlá tó múná wọlé tí ò gbọdọ̀ lánà tó lánà tì Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Nigeria government ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Buhari náà gbọ̀nà ọgbọ̀n Buhari ọlọ́run gúngùn bí ọ̀pá àrèké Buhari bàbá màálù bí Buhari olórí burúkú somebody olórí burúkú multiply by olòṣì síkọ́tò àṣìírí má ṣàǹfààní èpè má lé Buhari ni mò ń bá wí kọ́ lọ fi jíṣẹ́ fún bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni Buhari tí ṣe Sunday gbé tó fi jìgbìjìgbìjìgbì bẹ́ẹ̀ tó làmọ́lẹ̀ gbà torí ẹ̀ fọ́ká sílẹ̀ ọmọ òṣì ọmọ àlè ọmọ adarán bẹ́ẹ̀ ni rálì yìí máa wáyé kò sí ń tẹ́lẹ̀ sọ́kùnrin professor Banji Akintoye ó máa wáyé bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ̀ ẹ́ bẹ̀rù sí Sunday Igboho torí ẹ̀ náà lẹ̀ ṣe jẹ́ kó wọ Nàìjíríà ó dẹ̀ máa ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ó ń bọ̀ bẹ́ẹ̀ ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam gan nígbà tí wọ́n lé nílé bàbá ẹ̀ ṣé bóun náà lọ ni agbó ẹ̀ tó fẹ̀yìn rìn lọ ó lọ má gbára wá ní sí Sunday máa wọlé yẹn bẹ́ẹ̀ ni red carpet dẹ̀ la máa tẹ́ fún tó máa fi wọlé Yorùbá kí tí wọ́n á ṣe Nàìjíríà ló tún máa wọ ọmọ ilẹ̀ Yorùbá ló máa kó dẹ̀ sí bàbá ńlá bàbá alákùyà pọ̀rí máa pọ́pọ̀ yà alákùyẹ ẹni tó máa ṣe kókó máa wọlé even president Bọ́lá Ahmed Tinubu kò tó bẹ́ẹ̀ láti sọ pé kí ṣe Sunday máa wọlé torí òun náà nígbà tí Abacha fẹ́ pa ṣe báwọn náà sá lọ ni wọ́n sá lọ sẹ́yìn odi ni torí 1997 náà ni tó sọ pé I don't believe in one Nigeria ìkà ni wọ́n ni tí wọ́n bá ń ṣe ìkà ó wà selfish ọba yẹn wà selfish gan o ọdúnlọ́wọ́ ẹlẹ́dàá gbọ́ tí wọ́n bá ń ṣe ìkà ni ṣé bí ní 1997 wọ́n sọ pé àwọn ò believe nínú one Nigeria kí wá ló ní ṣé ń gbà yẹn ká sọ pé ọmọ ò tètè kú dání lọ́sẹ̀ náà wọn ò believe nínú one Nigeria ìkà ni wọ́n ti kọ́rọ̀ wọn jẹ kí ló wá rí ní ìsìn tó fi sọ pé àwọn believe nínú one Nigeria nígbà tó wọn ti tèkú dà àwọn à ń bèrè kú tó pa bàbá wọn àwa náà ní sí ihun tí bàbá Bọ́lá Ahmed Tinubu táwọn rí 1997 yẹn tó fi sọ pé àwọn ò believe nínú one Nigeria yẹn tí ò tiẹ̀ tún tó yìí ń gbà yẹn ò tó nígbà yẹn àwọn Fúlàní ò máa pààyàn o wọn ò máa báwọn ìyá wa sùn kọ́ máa báwọn ẹ̀gbọ́n wa sùn o wọn ò máa jíyàn gbé ńgbà yẹn kọ́ máa kidnap àwọn èèyàn kọ́ máa fún wọn ní ransom o wọn ò máa fẹ́ pé àwọn fẹ́ gbalẹ̀ wa wọn máa ṣorí burúkú tó ń ṣe ní ìsìn o ihun táwọn rí gbà yẹn tí ò tó yìí táwọn fi sọ pé àwọn ò believe nínú wọn Nàìjíríà òun làwọn tún wá rí tó wá ju ibẹ̀ yẹn lọ báyìí nísìn táwọn àfi wá sọ pé àwọn ò believe nínú wọn Nàìjíríà mọ́ ẹ jẹ́ á máa lọ ilé yá ọdún màle bẹ́ẹ̀ ni ọmọ onílẹ̀ fẹ́ lólẹ̀ afẹ́ lólẹ̀ wa ẹ jẹ́ á máa lọ bàbá Bọ́lá Ahmed Tinubu professor Banji Akintoye ti kọ lẹ́tà sí yín ẹ̀yin náà mọ àwọn ọmọ Yorùbá nípa máa ń ṣàlọ̀ ṣáájú ìjà ni wọ́n ní tábàjẹ́ tí ó dẹ̀ sẹ́ pé tí Yorùbá bá máa ìjà ọjọ́ kan wọ́n máa ń fi ogún ọdún ṣàlọ̀ ṣáájú ìjà ni a ti ṣàlọ̀ ṣáájú ìjà tó kì í ṣe kìíní kì í ṣe kìíní lẹ́tà tó máa kọ sí yín báyìí nísìn tábà máa jáde tán báyìí ẹni tí òòrà máa san ni o wà láìtàlẹ́ nínú ẹ̀yìn politician yẹn ẹni tí òòrà ó máa san ni a fẹ́ lọ Iléyá ọdún màlẹ́ torí pé ẹ̀ ní plan fún ọmọ Yorùbá ẹ̀ ní plan fún ọ bàbá Bọ́lá Ahmed Tinubu títí yín nìkan lẹ bá lọ títí yín nìkan lẹ bá lọ wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá ẹ̀ sọ nǹkan kan ó ń pa àwọn ọmọ Yorùbá lọ́yọ̀ọ́ ó ń pa lógùn state ó ń pa ní Ondo state ó ń pa ní Kwara ó ń pa everywhere ẹ̀ sọ nǹkan kan ọmọ bàbá wa kí lórúkọ chairman APC tọ́pa yìí Fáṣọ̀rántì tọ́pa
ọmọ bàbá Fáṣọ̀rọ̀ ti tọ́ pa nígbà tẹ́ débẹ̀ ẹ sọ pé where are the cows nígbà tó sọ pé àwọn Fúlàní ló pa wọ́n ẹni where are the cows bàbá Bọ́lá Ahmed Tinubu ìkà nìyí o ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o ṣó lè jẹ́ kan ní ìgbàdúrà kó pa àwọn ọmọ yìí o bọ́ ṣó lè jẹ́ kan nínú àwọn ọmọ yìí lẹ́kúrọ́ pa àti pé ìpọ̀líṣẹ̀ yìí olóṣèlú ìkà nìyí ìkà ní tẹ́ bá ti débi páwà yẹn báyìí kò sí pọ́sẹ̀ pé kẹlọ́ múrun abẹ́ ẹ̀yìn wá kẹ́ fi ṣoògùn ẹ fi ṣe náà ìkà ní ẹ̀ care and we don't care tó bá yẹ pé ẹ̀ care nípa tọmọ yín ó ti tó gẹ́ pípa tó ń pa wáyé ó ti tó kẹ́ kí ló dé tí Yorùbá wálé yóò máa ń nísìmí ni nífẹ̀ẹ́ ọmọ Yorùbá bá tọmọ Yorùbá lọ ẹ fi wá sílẹ̀ jẹ́ ká máa lọ òrìṣàbọ̀ ò lè gbèmí ṣe mí bó ṣe bá mi bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká máa lọ kí ló dé wọ́n ń pọ̀ ọmọ Yorùbá láti jọjọ́ yìí sọ nǹkan kan kò sí nǹkan kan tẹ sọ sí nígbà tó wá pa ní Ìròmí Edo State nígbà tó wá pa àwọn Fúlàní 16 ní Edo State bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ máa jáde ń gbà yẹn ẹ jáde kí ló dé ẹ ṣe bọ̀ lẹ́yìn táwọn Fúlàní tó bá ti dórí yín má bẹ́ tẹ́ ẹ ṣe bọ̀ lábẹ́ wọn àwọn òde ọ̀hún lórí tiwa má bẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má kó wa lọ sóko parun kí ló dé ìgbà yẹn lẹ wá jáde torí pọ́ bá wa pa àwọn Fúlàní wọ́n wá parọ́ pé àwọn Fúlàní yẹn pé hunter ni wọ́n wípé wọ́n wá hunt ni wọ́n hunt láti ilẹ̀ Haúsá wọ́n hunt dé Ẹdó ní Èròmí kí ló dé èèyàn méjì ò ń pòfòrọ̀ ẹni tó ń parọ́ fún òbámọ̀ ẹni tó ń pamọ́ pọ̀ ń parọ́ fún òun àmọ́ pẹ́rọ́ lẹ̀ ń pa ẹ̀yin náà dé gbèrò lẹ́yìn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má kó wa lọ sóko parun o àwa lọ ilé ya àṣẹrù Fúlàní kí ló dé ṣe báwọn bàbá wa sọ pé àwọn bàbá aláyé àtijọ́ wọn sọ pé kàkàkà dọ̀bálẹ̀ fún Gàmbàrí pé káwọn kúkú kí ló dé ẹ̀yin tí dọ̀bálẹ̀ fún Gàmbàrí ẹ tún fara gbolẹ̀ fún Gàmbàrí ni ẹ má kó wa lọ sóko parun o ilé ya Olódùmarè à ń lọ kí àgbádùn Nàìjíríà láti ìgbà tó ti gbòmìnira 1960 kò sí àǹfààní kankan ta ní nínú Nàìjíríà náà òrìṣàbọ̀ lè gbèmí ṣe mí bó ṣe bá mi ẹ jẹ́ á máa lọ Yorùbá ní Nàìjíríà ń jẹ Yorùbá ló ń jẹ tó yẹ náà lè ṣe fẹ́ ká lọ 1914 amalgamation ó ti expire kí la tún dúró ṣe ẹ̀yin náà dẹ̀ mọ̀ ìkà níyín ìkà ní ṣe fẹ́ dọ́lọ́run ni ṣe fẹ́ gbówó ìlọsọ́run ni ẹ̀dẹ̀ ní owó òun náà kò dẹ̀ yọ lára yín ẹ ṣojú bí èyí tó ń jẹ góró lójú yín dàbí ẹni tó ń jẹ góró lọ́wọ́ kí ló dé bàbá Bọ́lá ẹ má bínú ti bá bu yín ẹ má bínú ó sì mí lẹ́nu ni ẹ má bínú ṣùgbọ́n tọrọ ní ká má sọ òun kí ló dé ẹyọ ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wò rálì wa máa dé o a máa gbá rálì wa o Àkànní Afusat Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ no going back no retreat no surrender bẹ́ẹ̀ ni no going back ẹyọ ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wò ẹ jẹ́ ká focus ẹ má fọ́ kò sí ohun tó lè bọ́ọ̀dì fẹ́ ṣe fún wa ẹ má jẹ́ ká wá distracted babalà wèrè ni wọn ò ní wèrè Nigeria government ò ní wèrè pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tó ń dà ló ń dà bó lè dogun bó lè dìjà kó dìjà ni a fẹ́ bá yín mu lérè ní ṣùgbọ́n tí wọ́n sọ pé ẹ̀yin ò fẹ́ lérè àwa náà mọ̀nà M1 a máa lọ sórí M1 straight ní ẹ ṣe ya wèrè báyìí ṣe yàkà báyìí kí ló dé ṣé bí èèyàn ní Ibrahim Traore nìyẹn ó dúró tán fáwọn ọmọ ìlú ẹ̀ ni níbẹ̀ ní ìsìn wọ́n tó bá ti bímọ for primary school ọ̀fẹ́ secondary school ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ dúró fúnra nìyí ni o torí pé tá a bá gba Yorùbá wa ìjọba Yorùbá máa ṣe yín dáadáa primary school ọ̀fẹ́ ni tá a bá ti gba ilẹ̀ Yorùbá wa secondary school ọ̀fẹ́ ni university according to bí owó bá ṣe wà nínú ìjọba Yorùbá nation láṣẹ máa ṣe mọ university but primary school ọ̀fẹ́ secondary school ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni ìlú tí mo wà yìí primary school tí ò tẹ̀ ṣe pé ìlú yìí lọ́bi wá sí èmi kan lọ sí school wàláhì school tí mo lọ nínú ìlú yìí school tí mo lọ ìwé tí mo kà nínú ìlú yìí ọ̀fẹ́ ni gbogbo ẹ̀ náà ọ̀fẹ́ ni adult education ilé ìwé àgbà ọ̀fẹ́ ni kábẹ̀tì wà sọ́kàn àwọn tàbí sínú ìlú yìí ọ̀fẹ́ ni primary school ọ̀fẹ́ secondary school ọ̀fẹ́ àwọn ọmọ mi tó lọ sí university ẹ jẹ́ n sọ tọ́ fún yín tó sì tún fún wọn ní grant every month wọ́n tún gba owó wà láìtàláì sọ́bì láì láti láwà mo fi Ọlọ́run mo fi ṣe ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni €650 ní Suzy ń fún wọn àwọn ìjọba ń fún wọn every month €650 Dublin lọ ti lọ ọ̀tọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ tèmi wà anyway ṣá so lọ ti lọ sí school bẹ́ẹ̀ ni owó kékeré lèmi kàn fi ń sọpọ́tì fún wọn owó kékeré ni mo fi ń sọpọ́tì fún wọn ìlú tó wọ́ọ̀kì nìyẹn tó fẹ́ gbà níwẹ̀ nínú ìjọba Yorùbá ni a ní ìnà ṣùgbọ́n lórí burúkú àwọn Fúlàní yẹn ihun tó ń jẹ àwọn Fúlàní ẹ ti ẹ̀dùn báwo la ṣe wá ibo la gbàdé báyìí nígbà tó máa gàdé ìtura mẹ́ta ní wà náà Yorùbá Ọlárẹ̀wájú Táíwò ẹ ṣe Tinubu knew about those DSS and Nigerian army that attacked Oloye in July ọmọ dáadáa torí ambition 2023 ẹ̀ náà ni Tinubu àbọ̀wọ̀n gangan ni master planner Tinubu gangan ni master planner náà ẹ̀rọ pípẹ́ Buhari ló ṣiṣẹ́ yẹn ni wọ́n ní bí kú ilé òpa ni torí ò tó bẹ̀ tí àwọn tó jẹ́ àwọn bàbá wa tí wọ́n bá náwó sí bó ṣe lọ àtàkì sí Sunday Igboho ẹ̀rọ pípẹ́ Buhari lè ṣe ni yes ó lè jẹ́ president now yes but Tinubu ikú lé ló ràn síta lọ́wọ́ torí ambition 2023 ẹ̀ ni Tinubu gangan ni master planner náà òun ló sọ pé kọ́ lọ pa wọ́n orí ló yọ wọ́n àwọn ọ̀kà burúkú àwọn kẹ́ni má ní àwọn abínú ẹni ìka ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni Ọlárẹ̀wájú Táíwò brother mi Ọlárẹ̀wájú Táíwò àbí sister mi Ọlárẹ̀wájú Táíwò bẹ́ẹ̀ ni òótọ́ lẹ sọ
òótọ́ ni àwọn olórí burúkú multiply by olùṣà àwọn ọ̀ka èèyàn wọ́n ní ẹ̀yin kan sọ pé ká má gbé rally wọ Ọ̀yọ́ state ṣé àwọn gómìnà ló sọ bẹ́ẹ̀ nàbá àwọn wo ló sọ bẹ́ẹ̀ pé ká má gbé rally wọ Ọ̀yọ́ state tàbí pẹ̀lú Lagos state ẹ ti ya wèrè nílùú wa nílùú tó forí wa sọlẹ̀ sí ká má gbé rally wọ Ọ̀yọ́ state ẹ̀rọ bí kojú ìta ìṣe ń gbà kan tí a fẹ́ gbé rally lọ sí Lagos state tọ́lọ́ tó ṣe lọ àtáàkì ṣe Sunday Igboho nílé àmàtí gbọ́n ojú wa ti là báyìí ojú wa ti là báyìí kò jọ mọ́ bẹ́ẹ̀ ni inú ìṣiṣẹ́ ògbọ́dọ̀ jóyọ̀ lẹ́ẹ̀mejì àti gbọ́n kàkà kékú má jẹ sìsì àfi ṣàwádànù ni bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni tó kẹrin má gòkè àlọ́ kíní kan tó ní kẹrin má gòkè àlọ́ tòun tẹrin ló ń lọ mi ìmọ̀wé yẹ dáadáa mọ́ dẹ̀ mọ́ mi mọ́ nísìn ìtàkùn tó ní kẹrin má gòkè àlọ́ tòun tẹrin ló máa lọ ẹ wo ẹ ní dúró wò tán ẹ politician ẹ sọ pé ká máa gbé rally wọ Ọ̀yọ́ state pẹ̀lú Lagos state ṣe ya wèrè ni láì ṣàmọ fúlàní ṣe fúlàní kọ́ ló fẹ́ gbé rally wá Haúsá kọ́ ló fẹ́ gbé rally wá Yíbò kọ́ ló fẹ́ gbé rally wá ọmọ Yorùbá ló fẹ́ ṣe rally ẹ wá ní ká bá wọ Ọ̀yọ́ state àti Lagos state ṣe sọ ní àbójábọ kó padà sí yín lẹ́nu o nílùú wa ìlú tó forí wa sọlẹ̀ sí ṣé ń gbà ẹ̀yin kí ló ń pè ẹ̀yin politician tẹ́ bá fẹ́ ṣe campaign yín ṣé èèyàn kan dín lọ́wọ́ pé ká má gbé rally wọ̀bì kan ni right tẹ́ ní fún campaign rally tẹ́ bá fẹ́ ṣe yẹn right yẹn náà làwa náà ní báyìí nísìnyí pé a fẹ́ ṣe rally Yorùbá nation movement so kò sí hàn bí bàbá ńlá yàrá kù yẹ́rì bọ́dì dá kó sọ pé ká má ṣe kó padà sí yín lẹ́nu tó bá jábọ́ kó padà sí yín lẹ́nu bẹ́ẹ̀ yẹn ni tó bá wù yín o ká wá lọ rán àwọn woodlums wa pé kó wá àtàkì wa torí kò júṣe yín lọ tàbá àwọn agbèrò yín pé kó wá àtàkì wa wà láìtàlẹ́ sọ wọn ò ní délé ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀yin woodlums tó bá rán wá tẹ bá ti jáde kú òlé bẹ́ẹ̀ ni ẹ ṣe àdàrà dágbére pé bye bye fáwọn fámìlì yìí torí pé ẹni délé bẹ́ẹ̀ ni ẹ máa fún ara yín ṣe ra yín ní ẹni délé tàbí ẹ̀yin agbèrò àgàkọ́ tiẹ̀ tí wọ́n lọ rá àwọn pólíìsì àwọn DSS ẹ̀yin DSS ẹ máa ṣe erékeré torí erékeré ló ń doyún kóyún oyún kóyún ló ń dọ̀mọ́kọ́mọ ọmọkọ́mọ ló ní ilé lára ẹ̀yin DSS ẹ má ṣe erékeré o tó bá rán yín níṣẹ́ irú ẹ fi tọmọ jẹ ni o ojú ajá ṣẹ̀jẹ̀ o àwọn ọmọ Yorùbá ti tátọ́ o ẹ ti sún ọmọ Yorùbá kò giri ẹ ti sún wa kò giri bẹ́ẹ̀ ni ẹ wo ẹ má forí gbègbèkúgbè o rally yẹn a máa ṣe ọ̀rọ̀ tí wàá kọ́lẹ̀ sọ pé ká má gbé rally wọ Ọ̀yọ́ state ká má gbé rally wọ Lagos state bàbá láàárọ̀ ni bẹ́ẹ̀ ni ẹ wo ẹyẹ ọmọ ìyá mi bá ṣe máa ṣe rally yẹn bẹ́ẹ̀ bá professor Banji Akintoye sọ pé máa ṣe rally yẹn ni pé rally yẹn kì í ṣe bí irú ìtàṣe lẹ́kìtì tá à ń ṣe káàkiri tí gbogbo wa máa ṣùgbọ́n sójú kan bẹ́ẹ̀ kọ́ lọ́ ṣe sọ pé a máa ṣe oníkálùkù máa wà ládùúgbò ẹ̀ ni bá ṣe máa ṣe rally yẹn ni pé oníkálùkù máa wà ládùúgbò ẹ̀ ni gbogbo wa máa jáde síta ní gbogbo ibikíbi tá a bá wà ní gbogbo wa máa jáde síta gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni rally yẹn máa wà gbogbo ibi tá a bá wà pátápátá ni rally yẹn máa wà lóníkálùkù máa bàbá professor Banji Akintoye wọ́n máa sọ tó bá ti tó àsìkò yẹn máa sọ wọ́n máa ṣàlàyé bá ṣe máa ṣe fún wa gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni kò sí pé wà ní Èkìtì ó wá ń lọ sí Lagos ó wà ní Lagos ó wá ń lọ sí Kútọ̀nù gbogbo ibi tó bá wà báyìí ni torí rally yẹn má fọ́ rally from inú rally yẹn báyìí lọ sí Yorùbá land wa ni inú rally yẹn láti máa declare Yorùbá nation kò sí ohun tí bàbá Bọ́lá Ahmed Tinubu lè ṣe wọ́n bàbá tó ní jẹgẹjẹgẹ yẹn kí ló fẹ́ ṣe kí làwọn náà fẹ́ ṣe wàláhì ìtàkùn tó ní kẹrin máa ń gòkè àlọ tòun tẹni ló máa lọ tó bá ṣòṣò ṣe máa ṣe wọn ni bẹ́ẹ̀ ni tọrọ mo nílẹ̀ fẹ́ lólẹ̀ kí ló dé ẹ̀ ń fìyà jẹ wá àǹfààní wo lẹ ṣe fún wa bàbá Bọ́lá Ahmed Tinubu láti gbà tẹ́tí débẹ̀ kí nìkan kókó kí nìkan pàtó tẹ́ ṣe fún Nàìjíríà kí nìkan pàtó tẹ́ ti ṣe fún ọmọ Yorùbá ṣé bẹ́ẹ̀ promise nígbà tẹ́ fẹ́ wọlé ẹni wẹ́n máa fún wọn níná ihun tẹ́ sọ nìyẹn mo lè gbé wá wọ́n lè sí máa fi ṣe program màá gbé jáde nínú pépà tẹ́ ti kọ́ ẹ tún sọ lọ́rọ̀ ẹni máa fún ọmọ Nàìjíríà níná ni ẹni tó bá fún wọn níná tẹ́ bá fún wọn níná olórí burúkú lẹ́yìn politician irọ́ yìí ti pọ̀ jù ẹni tẹ́ bá fún wọn níná pé kọ́ má dìbò fún yín ní 2027 báyìí ní ìsìn ẹ̀ tí ìparí 2020 ọdún mẹ́rin tẹ́ ń lò lọ ẹ ti fẹ́ máa ṣe campaign 2027 ìkà níyín abatẹnijẹ́ níyín kẹ́ni má ní níyín abínú ẹni níyín ìkà níyín àfẹ́ àjẹmáfẹ́ ayé tó ń fúnni lóko òdì ọ̀pẹ lẹ́yìn politician Nàìjíríà ìkà níyín ẹ̀yin ọmọ ìyá mi ẹja o ẹja kùtùkùtù ẹja yamayama ni olórí burúkú la politician wọn ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún yín wọn ò ní fẹ́ ní ọyọ́ ọmọ Yorùbá kò sí future fún yín nínú Yorùbá land nínú Nàìjíríà olórí burúkú làwọn Nàìjíríà politician wèrè ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n kàn ń kówó yín gbogbo property gbogbo ọrọ̀ ajé tó yẹ kó máa fi ṣe àwọn ọmọ òlu láǹfààní gbogbo ẹ̀ ló ń kó àwọn ìyàwó wọn family wọn pẹ̀lú àwọn immediate family wọn ló fi ń ṣe láǹfààní. tẹ́ ẹ bá jáde fún rally tẹ́ ẹ bá ṣe pé fẹ́ dìbò 2027 ẹ máa fi ọdún yín ọdún yín ìyà tó máa jẹ yín
ẹ mọ bẹ́yẹ ẹnu Dracula ṣe rí, ẹ lọ Google Dracula, ẹ lọ sórí Google kẹ lọ Google ẹ kọ Dracula sí kẹ wá wo eyín ẹnu Dracula kẹ wo bó ṣe rí. ìyá tó máa jẹ yín yẹn, ìyá yẹn eyín ẹnu Dracula ló ní. ó máa jẹ yín wọ́n tẹ́ pé wọn ò ní rí tracy sí yín mọ́. á jẹ ẹran ara yín, á jẹ ẹṣan ara yín, á mú omi ara yín gbẹ, á tún wá jẹ egungun ara yín. wàláhì ìyá tó máa jẹ yín nìyẹn. torí pé ẹ̀ ní kò sí ìgbádùn kankan fún yín, kò sí fíṣọ̀ kankan fún yín nínú Nàìjíríà. bẹ́ẹ̀ ni wọn ò ní kankan fún yín, wọn ò náfààní kankan tí Nàìjíríà fẹ́ fi yín ṣe lẹ́yìn pé kóníkálùkù máa lọ ní iléyá ọdún màlè, kóníkálùkù pín gàrí ẹ̀ ní olórí burúkú làwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì. kí ló dé ìkànnì yìí? a gbọ́dọ̀ kó nínú Nàìjíríà ni o, a gbọ́dọ̀ kó nínú Nàìjíríà ni. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ lọ gbáradì, ẹ lọ gbáradì, ẹ lọ jẹ èso gidi, ẹ lọ jẹ èso gidi. ẹ jẹ ewédú tó yọ ẹ máa fi kán sí, ẹ lọ jẹ ewédú. ó yé yín ohun tí mo sọ yẹn, ṣó yé yín? ó yé yín. ẹ lọ jẹ ewédú dáadáa, ẹ lọ kó ewédú jẹ. ẹ lọ lo fẹ́ǹsì, ẹ lọ panadol mọ, ẹ lọ overdose ẹ bẹ́ẹ̀ ni. ẹ lọ jẹ ẹ̀fọ́ dáadáa, ẹ gbọ́ kọ́ bá yín fi ìgbín sí, kọ́ fi akàn sí, kọ́ fi edé sí, kọ́ fi gbogbo ẹ̀ sí. kẹtún kọ́ bá yín ṣe ilá lásìkò ó dùn tó, kẹ wá kó jẹ, kẹ fàbàlà, kẹ fi kó ilá yẹn jẹ, àti pepper soup aláta. ẹ̀yin tí mo bá sọ̀rọ̀ só ti yé yín, ẹ lọ mu pepper soup tó ń gbóná tẹ máa fi Guinness tó ti tutù tí dayé ti tutù bá jẹ, ẹ wá fi Guinness lé pepper soup yẹn. tọ́ba ní kẹ́ fi Guinness lé ni mi mọ̀ bí ẹ gbọ́dọ̀ fi Guinness mu pepper soup tèmi ń sọ o. ẹ ti mọ pepper soup tí mò ń sọ, mi mọ̀, ó lè jẹ́ pé wọ́n máa ní kẹ́ fi Guinness mu o, ṣùgbọ́n tí wọ́n bá ní kẹ́ má fi Guinness mu, ẹ lè fògùrọ̀ mú. good evening ma, Gani Oloye ẹ káàbọ̀ ṣe dáadáa lédè, ẹ ṣe ẹkú dìde. so pepper soup yẹn, kẹ́ lọ wá pepper soup yẹn, kẹ́ wá tún wá ṣe bá ń bá rí ẹ̀ tún wá lọ ya cartoon sí gbogbo ara yín látòkèdè lẹ̀. cartoon ẹ lọ ya sára yín, kò ní dá fún Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì. ẹ ní ṣoríire tálálẹ́ bá ní kó dá fún yín ọlọ́sàn máa jẹ́ ẹni olórí burúkú. ẹ ṣe yàkà báyìí, ẹ ní ṣoríire tẹ́ ẹ fi yàjẹ́ ọ̀nà mi, olórí burúkú ni kò ní dá fún yín. ẹ má wọrí, rálì wa ti dé tán, àwọn sabotua ni wọ́n ń pèsè pọ̀rọ̀sí bá ń jẹ́ tó yìn lọ́tún lọ́sì ni. wọ́n ò jẹ́ kí bàbá yẹn gbádùn, bàbá 90 years lára àwọn tájọ́ ń ṣe movement náà ni. wọ́n ò jẹ́ kí bàbá gbádùn, ẹ̀rù ń bà wọ́n ni. àwọn yẹn náà mi ní parọ́, wọn ò gbówó lọ́wọ́ olóṣèlú tó rárá wa náà ni wọ́n, ṣùgbọ́n wọn ò náyà ní starting lọ ni wọn ò ní finishing, starting lọ ni ẹ̀rù ń bà wọ́n ni. bí àwọn property tó dẹ̀ ní sílé ni I don't know mi mọ̀, ṣùgbọ́n bí tá bá ní kí gbogbo máa gbèbẹ̀ náà ló ṣì máa gbé. rádì tẹ́ni kọ́ máa ṣe ìtẹ́rù ń báyìí fún gbogbo wa pé a máa ṣe rádì, a máa ṣe àtúnṣe ni. torí inú rádì yẹn láti máa bá wọ Yorùbá làdí wa. kí ló dé ìyá yìí ti tó? àwọn ọ̀rọ̀ mi ń jẹ̀yà, tẹ bá pẹ̀lú mi báyìí tó bá gbé fọ́ọ̀kọ́lù yìí báyìí ẹsẹ̀kẹsẹ̀ àti sáré pa fóònù ẹ̀. ẹni tẹ bá tún ní kẹ́ pé padà, ẹni tẹ pè tán ní ìṣó tún sáré pa dátà, ẹ tún ṣe wá máa pe direct láti sọ pé tọwọ́ sọ pé mo pè ní dátà tí wọ́n ní bátìrì mi máa lò ní. kí ló dé? ṣé mo pa dátà rí inú ìlú iṣá? ṣé mo pa ìlú tó wọ́ọ̀kì nìyẹn? gbogbo nǹkan lẹ fi ń jà àwọn ọmọ mi níyà. olórí burúkú ní ẹ̀yin ìjọba Nàìjíríà, kò ní dá fún yín, ẹ ní ṣoríire. à ń lọ nílọ ló ń kẹ́yìn ìbọ̀yà máa lọ ni. ẹ̀yin ìran mi nínú ẹ̀jẹ̀, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, ẹ má wọrí. ẹni tó ń gbéyàwó bọ̀ àbá kì í garùn, ẹ wo rálì wa máa wọlé jìgà báyìí ni, bí olè tó wọlé lóru tí ò kọ lẹ́tà sẹ́ni tó ń bọ̀ àbá. bẹ́ẹ̀ ni rálì wa ṣe máa wọlé. a ní láti dájọ́ fún mọ́ torí ọjọ́ àkúkú sọ déètì náà, wọ́n kàn sọ pé May ni, but May náà tá à ń sọ báyìí nísìn, wọ́n ti fẹ́ pa bàbá oníbàbà, wọ́n ti fẹ́ pa Professor Akíntóyè. ẹ má jẹ́ kí rálì wálé o, rálì ò tí gbọ́dọ̀ wáyé o, rálì ò tí gbọ́dọ̀ ṣe kíní kan. kí ló dé nísìn? ó lè jẹ́ pé bóyá a máa ṣe lọ́la báyìí lọ́mọ announce ẹ̀ lẹ́nìí. bẹ́ẹ̀ ni irú ẹ̀ la fẹ́ báyìí nísìn. kí rálì yẹn wọlé jìgà bí olè tó bẹ́ wọlé lóru tí ò kọ lẹ́tà kó fún nílé, ẹmọ̀ kó tó lè bá gbogbo ní kọ lẹ́tà, àwọn olùbí òkè kọ lẹ́tà, ó kàn máa bẹ́ wọlé ni. ẹ wo a ní láti dá ọjọ́ fún rádì wa mọ́. ìjọ tí ìjà bá dé báyàn náà lèèyàn jà. bẹ́ẹ̀ ni torí ẹ̀ ló jẹ́ pé ẹ lọ gbáradì sílẹ̀ àwọn olórí burúkú. ẹ wo Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ, ẹ má ṣòpò bá wọn jà o, fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ. àárín wọn ti ń dàrú, ẹ̀yin ẹ ti rógo. ẹ wá wò, ẹ jẹ́ kí n ṣòfófó kan fún yín, àwọn olórí burúkú, kẹ́ lè mọ̀ pé olórí burúkú làwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì yìí o. ẹ wá gbọ́ nǹkan kan, ẹ jẹ́ kí n sọ̀rọ̀, ẹ wá sọ̀rọ̀, ẹ wá wò. ìdààmú Sanwó-Olú, àwọn EFCC ti mú obìnrin tí wọ́n pè ní ọ̀rẹ́ ẹ̀ yẹn o. wọ́n ló ti lóun ò jẹun o,
wọ́n ló ti ní bó jẹ́ 20 ọdún làwọn EFCC fi ti òun mọ́lé lọ́dọ̀ wọn, òun ò ní jẹun kankan níbẹ̀. Aisha Ashimogu, obìnrin oníṣòwò kan tí wọ́n ní olówó ńlá ni, tí àwọn EFCC sì ń fẹ́ mọ ibi tó ti rí owó ẹ̀ gan-an ni. Àwọn EFCC ti kéde lóṣù tó kọjá pé àwọn wà, àmọ́ kó tó di pé wọ́n kéde yìí, obìnrin náà ti tẹ ọkọ̀ létí, ó ti wà ní London. Bóyá nítorí pé ó ti ń fi mí sílẹ̀ ló ṣe ráyè fọ́n dànù ní o, àbí òun kàn ní ìrìn àjò tiẹ̀ lọ ni, kò sí ẹni tó mọ pàtó ẹ̀. Ohun tó ṣàṣẹlẹ̀ ni pé lọ́jọ́ tí àwọn EFCC yóò fi kéde pé àwọn wà yìí, ó ti jáde nílùú, ẹran ti lọ àkẹ́ ẹ̀. Síbẹ̀ náà àwọn EFCC kò dákẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀. Nígbà tó sì di ọjọ́ 28 oṣù kẹrin yìí, ilé ẹjọ́ gíga ìlú Àbújá kan pàṣẹ pé kí obìnrin náà yọjú kíá, kó fara ẹ̀ hàn fáwọn EFCC, kó má di pé wàhálà tó wà nínú ẹ̀ yìí kò ní tó rògbòdìyàn tí yóò kọlù ú tí kò bá yọjú. Lobìnrin náà bá ro ọ̀rọ̀ ọ̀hún pápápá, ló bá ní ikú tí ìbá pa ni tó bá ṣe ni nífìlà kéèyàn máa dúpẹ́ ní pé òun yóò yọjú sí EFCC, àmọ́ kò sọ fẹ́nìkan. Aisha, ọmọ Kogi tí wọ́n pè ní ọ̀rẹ́ Babájídé Sanwó-Olú tí í ṣe gómìnà Èkó yìí, ò jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ pé òun bọ̀ wá sílé. Ó ti rò pé kí òun kàn wọlé wẹ́rẹ́ kí òun sì gba ọ̀dọ̀ àwọn EFCC lọ ni. Àmọ́ kò rí bẹ́ẹ̀, nítorí àwọn EFCC fúnra wọn ń ṣọ́, bó sì ti gúnlẹ̀ níbi aago 5 kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun Túsídéè ọjọ́ 29 oṣù kẹrin yìí náà. Bẹ́ẹ̀ làwọn ẹrú okú gbà á mú. Àwọn EFCC gbé e, wọ́n sì ní kò lè lọ síbi kankan àfi kó nìṣó lọ́dọ̀ àwọn. Ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tó wà ní Àbújá ni wọ́n ti mú un. Òun pàápàá kò sì lè rò pé irú ìkíni káàbọ̀ bẹ́ẹ̀ ni yóò máa dúró de òun. Àwọn EFCC gan sọ pé bí àwọn kò bá mú bí àwọn ṣe mú yẹn, bó bá tún délé tó yí èrò ọkàn ẹ̀ padà pé òun kò ní wá rí àwọn mọ́ ńkọ́, pé ohun tó jẹ́ kí àwọn mú lọ́wọ́ kan tí àwọn rí nìyẹn. Ó tètè máa bọ̀ ní ọgbà àwọn níbẹ̀ kí àwọn yanjú ọ̀rọ̀ náà, kí gbogbo ohun tó ń rùn nílẹ̀ kó kúkú tán pátá. Àmọ́ kò jọ pé ọ̀rọ̀ yìí yóò ṣe é yanjú bẹ́ẹ̀, torí ọ̀rọ̀ obìnrin náà ti wé mọ́ge, ó wé mọ́ kùkùté, ó sì wé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtí. Ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni EFCC yóò ṣe kó má wàá di pé tí wọ́n bá ní kí wọ́n bẹ́gi wọn yóò bẹ́ èèyàn mọ́. Ọ̀rọ̀ obìnrin tí wọ́n ń pè ní Aisha Ashimogu yìí bí ìgbà pé òun ló fi ọwọ́ ara ẹ̀ fa àwọn wàhálà yìí ni o. Ṣé fúnra olókùnrin ní fi ẹnu ara ẹ̀ pé ikú, àbí nígbà tó bá wúkọ́ títí tó pariwo ṣé kíní yìí ò ní pa mí báyìí? Ìgbà wo ni irú ẹ̀sán bẹ́ẹ̀ kò ní mú olókùnrin lọ? Ní ọdún tó kọjá yìí, ìyẹn ọdún 2024, nínú oṣù kínní ọdún náà ní ọmọbìnrin yìí pé ọmọ 50 ọdún láyé. Ayẹyẹ ọjọ́ ìbí tó wá ṣe náà kò sẹ́nìkan tó rí irú ẹ̀ rí ní Nàìjíríà. Odidi ọjọ́ 7 ló fi ṣe é, ó sì kúrò ní Nàìjíríà pátápátá ni. Kò dúró nítòsí orílẹ̀-èdè kan tó ń jẹ́ Grenada ló lọ. Níbẹ̀ ló ti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí náà. Ní orílẹ̀-èdè Grenada yìí, wọ́n ṣe abúlé kékeré kan tó jẹ́ abúlé ìgbàlódé síbẹ̀. Abúlé àtọwọ́dá olówó ńlá ni. Àwọn olówó ayé nìkan ni wọ́n ń gba ilé síbẹ̀ lásìkò ọlùdé wọn. Àmọ́ nígbà tí Aisha ń ṣe ọjọ́ ìbí ẹ̀ yìí, kì í ṣe pé ó gba ilé ẹyọ kan sí abúlé ìgbàlódé náà kọ́ o. Ó gba gbogbo abúlé náà fún odidi ọ̀sẹ̀ kan, ọjọ́ 7 gbáko. Ó ní òun yóò ṣe ohun tí ẹnìkan kò ṣe rí. Bẹ́ẹ̀ sì ni lóòótọ́, nítorí ọjọ́ kan fún àríyá àti ètò kan ni. Bẹ́ẹ̀ ni owó dọ́là ń pe ara wọn ránníṣẹ́, kò sí ẹni tó rí irú ẹ̀ yìí. Kódà àwọn ará Grenada náà. Owó yín lọ́nà yẹn o, àwọn wèrè ló wá yìí. Ó gbọ́ ní Aisha nítorí kófíìdì ti pa ọkọ ẹ̀ ní 2020. Òun tó sì ń ya àwọn ọ̀pọ̀ èèyàn lẹ́nu ní báwo ni obìnrin ṣe ń rí irú owó tó tó báyìí. Pátì Aisha yìí ti ń lọ. Ó ti bẹ̀rẹ̀ ní ọjọ́ 17 oṣù January 2024. Àwọn ọlọ́lá ayé sì ti ń gbádùn ara wọn, pàápàá jùlọ àwọn olówó Nàìjíríà, nítorí pé àwọn olórí ńlá ní Nàìjíríà ló kó lọ síbẹ̀. Àfi lójijì ni Babájídé Sanwó-Olú gómìnà kó yọ síbẹ̀ wẹ́rẹ́. Àwọn wèrè. Bẹ́ẹ̀ ni kò dágbére nílé pé òun ń lọ sọ́nà jíjìn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni kò sì gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Kó máa di pé wọ́n ń dáàmú. Aeroplane ní ṣáàtà ló gbé wá. Bẹ́ẹ̀ ni kò sì múra tàbí ṣe ìṣe gómìnà. Ó múra fàájì gidi wá ni.
bẹ́ẹ̀ ni Sanwó-Olú lọ bẹ́ẹ̀ ni Sanwó-Olú lò bí ọjọ́ 5 gbáko lórí omi ní orílẹ̀-èdè tí wọ́n wà láàrin agbami tó sì dúró ti onínáwó ọmọ ọlọ́jọ́ ìbí náà gbágbáágbá. Pátí àgbàyanu tí Àìṣà Àṣemọ́gù ṣe yìí àti òde fàájì tí Sanwó-Olú lọ yìí òun ló sọ Àìṣà di èrò EFCC báyìí tó sì sọ Sanwó-Olú náà di ẹni tó kó sí wàhálà lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu àti àwọn míì tí wọ́n ti ń ṣọ́ ọkùnrin gómìnà yìí láti mú un tẹ́lẹ̀. Ìdí ni pé ìyanu burúkú lọ̀rọ̀ náà jẹ́ pé odidi gómìnà yóò fi ilé sílẹ̀ láì sọ fẹ́nìkan, yóò fi ibi tí wọ́n ní kó máa ṣèjọba lé wọn lórí sílẹ̀ tí àwọn tí wọ́n dìbò fún kò mọ̀, yóò sì lọ lo ọjọ́ 5 lẹ́yìn odi. Bẹ́ẹ̀ ni ọjọ́ 5 náà kì í ṣe èyí tó lọ lò fún ohun tó lè mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ rẹ̀. Òde fàájì lásán ni. Bẹ́ẹ̀ ni kì í ṣe òde fàájì tó mọ níbàáni, òde fàájì tí àṣejù wọ̀ ọ́ ni tó sì dàbí ìfowóṣòfò àti fífowó lámẹ̀kúnnù lójú, èyí tí wọn kò gbọdọ̀ bá gómìnà yìí díẹ̀ rárá. Ọ̀rọ̀ náà ìbá sì parí síbẹ̀ o bí kò jẹ́ nígbà tí àwọn alátakò Sanwó-Olú gbé kiri náà tọ̀ Tinubu lọ tí wọ́n sì fi fídíò ọmọọṣẹ́ ẹ̀ náà hàn án tí wọ́n ní ó wo ohun tí ó ń ṣe tí òun náà sì rí ohun tí kò rí. Àsìkò yìí làwọn EFCC dá sọ̀rọ̀ obìnrin ọ̀hún, wọ́n sì ń wò ó pé irú obìnrin wo leléyìí àti pé níbo ló ti rí owó burúkú tó ná yìí. Nígbà náà ni wọ́n gbọ́ pé obìnrin yìí súnmọ́ Sanwó-Olú ju nǹkan míì lọ tí wọ́n ní bíi pé wọ́n jọ ń ṣòwò ni tàbí pé ẹni tó ń bá a tọ́jú àwọn owó ẹ̀ ni. Nígbà náà ló ti gbọ́ jáde pé Sanwó-Olú fún Àtíkù lówó lásìkò ìdìbò tó kọjá lọ, bẹ́ẹ̀ náà ló sì fún Òbí lówó. Báwo ni irú ẹ̀ ṣe lè ṣẹlẹ̀? Wọ́n gbọ́ pé Àìṣà wà nínú ẹni tó ṣètò náà ìyẹn lásìkò tí wọ́n ti fi ìbò já Tinubu lulẹ̀ lẹ́kọ̀ọ́ tí obìnrin náà kò sì fẹ́ kí irú ohun tó ṣẹlẹ̀ sí Tinubu yìí ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ tòun. Ìgbà náà ni wọ́n ṣa owó jọ tí wọ́n fún àwọn ọmọ PDP àti Labour kan láti dabarú ọ̀rọ̀ ìbò náà. Níbi tí àwọn Tinubu ti gba ọ̀rọ̀ yìí gbọ́ ni pé bó tilẹ̀ jẹ́ pé Òbí na Tinubu lẹ́kọ̀ọ́ dáadáa, Sanwó-Olú na àwọn ọmọ Òbí débi pé igbó wọn kò súnmọ́ tiẹ̀ rárá ni. Báwo ló ṣe ṣe é ni wọ́n ń béèrè. Ìgbà tọ́rọ̀ owó fífún ara ẹni yìí wá jáde ni wọ́n tó mọ ọgbọ́n tó dá sí i. Ọ̀rọ̀ náà lu Tinubu bí àwọn èèyàn ti sọ pé bó bá jẹ́ bí Sanwó-Olú ṣe ṣe fún ara ẹ̀ ló ṣe fóun ni kò sí bí òun kò ṣe ní wọlé lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n kò já ìbò tòun ọ̀gá ẹ̀ kúnra, tara ẹ̀ ló mójútó. Nídìí èyí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tààrà lórí Àìṣà Àṣemọ́gù, wọ́n sì bẹ̀rẹ̀ sí rí fìrìfìrì pé ó ń gba owó lọ́wọ́ àwọn tí wọ́n bá ń ṣèjọba, ó sì máa ń bá wọn kó owó tí wọ́n bá jí pamọ́, àti pé àfàìmọ̀ kó má jẹ́ ibi tó ti lọ ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ yìí ló ń bá àwọn èèyàn náà kó owó ọ̀hún lọ. Àwọn ìyẹn ní orílẹ̀-èdè tiwọn wọn kì í gba owó orí, bẹ́ẹ̀ ni wọn kì í béèrè ibi tí olówó ti kó owó ẹ̀ wá, kó sáà ti kó o délùú wọn kí àwọn onílùú máa fi ṣòwò níbẹ̀ ni. Nídìí èyí ó rọrùn fún ẹnikẹ́ni láti máa bá àwọn olóṣèlú kó owó tí wọ́n bá jí lọ sí orílẹ̀-èdè náà. Ohun tí EFCC sì fura pé Àṣemọ́gù ń ṣe tí wọ́n fi ń wá kiri nìyẹn, nítorí wọ́n sọ síbẹ̀ pé ó ń bá àwọn kan ṣe àrọ́ndàrọ́ndà owó, ìyẹn làwọn ṣe ń wá. Bóyá ni ọ̀rọ̀ náà ìbá kan Sanwó-Olú bí kò jẹ́ nígbà tí ìjà dé láàrin òun àti olórí ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ Mudashiru Ọbaṣá tí Tinubu sì rí pé yíyọ tí àwọn aṣòfin yọ Ọbaṣá jọ pé ó lọ́wọ́ Sanwó-Olú nínú. Àwọn Ọbaṣá náà rò bẹ́ẹ̀, ìgbà tí wọ́n sì yíjú padà làwọn náà tún gbogbo àṣírí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí fún Tinubu tí Tinubu kò sì mú kinní náà ní kékeré rárá. Ó pẹ̀lú ohun tó jẹ́ kó fi gbogbo ọ̀nà dá Ọbaṣá padà sípò olórí ilé ìgbìmọ̀ náà láti fi jẹ́wọ́ fún Sanwó-Olú pé alágbára kan ju alágbára kan lọ. Nígbà tí wọ́n gbọ́ pé wọ́n mú Àṣemọ́gù yìí, àwọn tí wọ́n fẹ́ràn Sanwó-Olú bẹ̀rẹ̀ sí jáyà, àánú ọmọkùnrin náà sì ń ṣe wọ́n nítorí wọ́n ní tí wọ́n bá tẹ obìnrin yìí nínú dáadáa, àfàìmọ̀ ni kò ní í sọ àwọn nǹkan tó lè kó bá àwọn bíi gómìnà náà. Ṣá o, àwọn èèyàn tí wọ́n lè bá Sanwó-Olú dá sọ̀rọ̀ tí ń dá sí, àmọ́ wọ́n ní kò sẹ́ni tó tí ì lè sọ kinní náà kó Tinubu lójú. Wọ́n ní ìdí sì rèé tí kò jẹ́ kó wá sílé ọdún ìtúnu ààwẹ̀ tó kọjá lọ, nítorí wọ́n ní kò fẹ́ kí ẹnikẹ́ni bá òun sọ ọ̀rọ̀ náà rárá. Ohun yòówù kó ṣẹlẹ̀, ẹ̀kọ́ wà nídìí ọ̀rọ̀ yìí tí Àìṣà
àti àwọn èèyàn bíi tirẹ̀ yóò fi kọ́gbọ́n. ìyẹn náà ni pé bí iṣu ẹni bá ta àá fọwọ́ bò ó ni. bí ènìyàn bá ṣẹ́ igi ọlà níbì kan àfi kó mọ bí yóò ti ṣe tí kò ní gbé ara rẹ̀ lé ayé lọ́wọ́. àgàgà bí ọ̀nà ọlà náà kì í bá ṣe èyí tó ṣe é fi gbogbo ẹnu ṣàlàyé ní gbangba. òun ló mọ̀ kì í mọ lóhùn nìkan bó bá yá. bí wọ́n bá sì fa gbùrù yóò fa igbó. kò sí bí Sanwó-Olú kò ṣe ní padà wá ṣàlàyé ohun tó wà láàrin òun àti obìnrin opó yìí àti ìdí tó fi tẹ̀lé láti Nàìjíríà lọ sí odidi Grenada níbi tí wọ́n ti ń fi owó dọ́là ṣe pépà ìnuwọ́ lásán níbi tí owó náà gbé pọ̀ dé. bẹ́ẹ̀ ni owó tí wọ́n ń ná yìí kì í ṣe ti Grenada tàbí ti Amẹ́ríkà. owó dọ́là tí wọ́n kó lọ sọ́hùn láti Nàìjíríà yìí ni. ọ̀rọ̀ náà yóò lẹ́yìn o lùgbẹ̀dùgbẹ̀ ní pàápàá kò sí ẹnìkan tó lè ní òun mọ ibi tí yóò já sí. àmọ́ bó bá jẹ́ ohun tó wà nílẹ̀ yìí ni òkúta àwọn èèyàn náà sí ẹsẹ̀ ẹ ti yọ síta o ìrẹsì ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọ. Ọláyíwọlá Alága ló ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ obìnrin yìí àti gómìnà. fúnra wọn ló máa fúnra wọn lóògùn jẹ ẹ má ṣòpò báwọn jà o fúnra wọn lá máa fúnra wọn lóògùn jẹ. Sanwó-Olú ọmọ kan tó ṣojú bíi a máa ṣe bíi ọmọ pẹnu ṣẹ́yìn ò rí bẹ́ẹ̀ ni kó máa ṣe bí ọmọ pẹnu ni bí ọmọ tó ṣù ẹ̀ ò pé bí ọmọ February 28 ẹ mọ̀ pé February 28 náà lóṣù parí sí àǹsábàdì 29 28 bí ọmọ tó ṣù ẹ̀ ò pé bí ọmọ onúgò primature a máa ṣe bí aràn ọmọ yẹn green snake under the green grass ni olè àṣọlè ni ó kówó fún Aisha girlfriend ẹ̀ wọn ọkọ yẹn ti kú nígbà covid ló pọpọ ẹ̀ àṣírí ẹ̀ ti tú àárín wa àti bàbá Tinubu ti dàrú wo àárẹ̀ ẹ̀ ti bàjẹ́ fún ara yín lè máa fúnra yín lóògùn jẹ bẹ́ẹ̀ ni wọ́n mú òṣì ọmọ àlè ibi wọn ló sọ pé ká má wá sí Èkó láti wá ṣe rálì orí ẹ̀ ti burú látàyè lọ́dọ̀run wọ́n mọ burúkú yìí Sanwó-Olú wọ́n mọ báwí o ìwọ mọ báwí kò sí ohun tó máa ṣe fún mi bẹ́ẹ̀ ni mo mọ ohun tí mò ń sọ ìwọ mọ báwí. bàbá Tinubu ẹ rò pé ti crunch Yorùbá nation movement ẹ rò pé ti crunch Yorùbá nation bàbá ńlá rọ ni ẹ rò pé ti tẹ Yorùbá nation movement mọ́lẹ̀ irọ́ lẹ pa bàbá Tinubu irọ́ lẹ pa bẹ́ẹ̀ ni ẹni bẹ́gi lójú igi arúwé igi ti rúwé bẹ́ẹ̀ ni ẹ lè tẹ̀ wá mọ́lẹ̀ láì torí politics ti yín àrùn yín pẹ̀lú politics yín Yorùbá nation no going back Yorùbá nation ti rúwé padà bẹ́ẹ̀ ni ọ̀tẹ̀ yìí àwa with full force ni lọ́tẹ̀ yẹn ní bá kojú wa báyà máa ṣojú yamayama ni a máa ṣojú anybody yamayama játi rédèrèdè ni bẹ́ẹ̀ ni torí àwọn òràn yín mọ́ báyìí nísìn ìrọ̀tẹ̀ ẹyẹ máa tàn wá bí àṣà bàbá mi orin ṣe Sunday Igboho nìyẹn ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá ẹ lè tàn wá mọ́ àti gbọ́n ẹ lè tàn wá mọ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ọmọ àpérálì wa o àwọn sabotua kan wọ́n fẹ́ kí rálì yẹn kó shake kò dẹ̀ lè shake irọ́ ló pa wọ́n ti pe Professor Banji Akintoye ṣe léṣe pé wọ́n ti bẹ̀ wọ́n lóríṣiríṣi nǹkan bàbá ò dẹ̀ gbọ́ bàbá ò gbà ṣùgbọ́n ó kàn jẹ́ pé a tún fẹ́ lọ strategize dáadáa ni ká tight kí security yẹn kó tight dáadáa débi pé a fẹ́ ta ẹ̀jẹ̀ yẹn kankan sílẹ̀ bẹ́ẹ̀ ni sabotua pọ̀ gan láàrin wa o ṣùgbọ́n lọ́hùn gbé wa lékè bẹ́ẹ̀ ni tó bá ti wá pe rálì yìí ní ìsinyìí o àti gbọ́n àdájọ́ mọ́ àdẹ̀dá oṣù mọ́ bí mo ṣe sọ fún yín Yorùbá ni rálì yẹn máa wọlé gíjà báyìí ni bí o láìpẹ́ yìí ni o láìpẹ́ kò ń ṣe nǹkan tó pẹ́ ó lè jẹ́ pé ọ̀la máa ṣe kọ́ àná ọ̀sẹ̀ lẹ́nu ó lè jẹ́ pé ọ̀la máa ṣe kọ́ àná ọ̀sẹ̀ lọ́la kò ń ṣe nǹkan tó pẹ́ mọ́ rárá o torí gbogbo ètò ti tó lẹ̀ gbogbo everything ti tó lẹ̀ but a fẹ́ fi wú àwọn ọ̀tá lójú ni lọ́wọ́ ìbáyìí nísìnyí ọwọ́ táwa yìí a fẹ́ fi wú àwọn ọ̀tá lójú ni àfẹ́kọ́ mọ nǹkan kan mọ́ so tó bá ti pe rálì yẹn mọ̀ pé ìran mi ti jẹ́ ti rẹ́dì torí ìyàwó ṣomi ọbẹ̀ ìyàwó dùn lẹ́nu ìyàwó ṣe ṣàwámà kò sẹ́ni tí ìyàwó jẹ mọ̀ pé ìran mi ti rẹ́dì bẹ́ẹ̀ ni ó kàn jẹ́ pé àwọn ọ̀tá ìlú òyìnbó lọ́pọ̀ sí ju àwọn ẹni bí àwọn ọ̀tá àwọn dẹ̀ gbádùn lóyìnbó àwọn lọ́pọ̀ nílùú òyìnbó ìjù ẹ̀yin rán mi mọ̀ pé ti rálì ẹ jáde kò tiẹ̀ sígbà tẹ́ ẹ má jáde fún rálì náà ni ẹ lè má bá báyìí lọ bẹ́ẹ̀ ni àwọn ìjọba iṣẹ́ rí ẹkún yín ní ìdùnnú àwọn ìjọba yín ẹkún yín ní ìdùnnú àwọn ìjọba yín Ọlọ́run wọn ràn yín wọn kàn gbogbo yín àwọn yàtọ̀ sáwọn fámìlì wọn
wọn ò rán yín, gbogbo àwọn fámìlì pátápátá dẹ̀ lọ ti kó lọ sílùú òyìnbó, gbogbo àwọn ọmọ wọn lọ sílùú òyìnbó, wọ́n lọ wọ́n bọ̀ bí tó ń lọ sí Òṣòdì pẹ̀lú Mushin ni, wọn ò rán yín, wọ́n kàn fi láì fún yín gbá géèmù ni. Bẹ́ẹ̀ ni wọ́n fi láì fún yín gbá géèmù ni, wọn ò rán yín, wọn ò rí yín, wọn ò ní pílánì kankan fún yín fún ìran Yorùbá, ìran tèmi lèmi sọ, èmi ò mọ ìran tó kù. ẹ̀yin ìran mi, ìjọba ò ráyè títí wọn ò ní pílánì, so orí títẹ̀ ṣe máa jáde nìyẹn, ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje, àìlèsọ lọ́bẹ lórí burúkú ni. Bẹ́ẹ̀ ni pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀, là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló dà ní. Ẹ má jáde tán ni, tá bá jáde tán ọṣọ ya wèrè ni wọn, torí pé bàbá Tinubu ṣe wà yẹn, gbogbo nǹkan tó wà lórí ẹ̀ bó ṣe wà yìí kò tiẹ̀ rán yín, gbogbo tó wà lórí 2027 ni campaign máa bẹ̀rẹ̀, ó ṣẹ̀ sí ń bẹ̀rẹ̀ báyìí nísìn, ẹni tí ò ti parí ọdún mẹ́rin tán kò sí kókó kankan tó ṣe fún yín ní 2027 ní ọdún mẹ́rin tó ń ṣe yìí tó ti fẹ́ máa tó ti ń polówó 2027 ó sì máa bá lọ náà nìyẹn. Ẹ ti ẹ̀rọ náà bàbá yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ yìí, bàbá Tinubu yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ yìí tó náà òun ṣe gbá, òun ṣe coastal road, òun ṣe kinní kan, ṣé bí ń parí kọ́rọ̀ mi wọ̀ ní kí ló kàn pẹ̀lú coastal road tó ń ṣe. Ebi ń pa mí ọlọ́ṣẹ́ ń kiri, ìgbà tí ìwẹ̀nú báwo mo ṣe máa wẹ̀ ta, ebi ń pa àwọn èèyàn, ó lóun ṣe róòdù tó tún wá ń ṣe, kò ń ṣọ̀nà Abẹ́òkúta, kò ń ṣọ̀nà Ọ̀yọ́, kò ń ṣọ̀nà Èkó, kí láǹfààní, kí ni kókó ọ̀kan tó ti ṣe sílẹ̀ Yorùbá, kò bá ti Yorùbá lọ, ìdílé ṣe máa jáde nìyẹn o. Bàbá Tinubu ò rán 2027 lòun lé ti tiẹ̀ o, kò rán yín o, bọ̀bọ̀ ẹbẹ́ ló ṣe fáwọn Fúlàní o, ẹ jáde ní ẹ̀yin rán mi, lógúnlógún lọ́gbọ̀n ní kẹ jáde, kékulé gbọ́ kó sọ fún toko, kí kọmọdé gbọ́ kó sọ fágbàlagbà. Bẹ́ẹ̀ ni ẹ̀dùn náà olórí burúkú kan ó sọ, mo kọ sílẹ̀, ó lóun kí lorúkọ ẹ̀ náà, mo kọ sílẹ̀ Ajia, kí lorúkọ ó lóun Ajia Najatu Muhammed, Ajia Najatu Muhammed, mo ní picture ẹ̀ ń bí ba jẹ́ kí n fi wọ̀nyí, ọmọ àlè, olórí burúkú, ọmọ òṣì, ọmọ òfò, ọmọ Fúlàní tí ó bá tiẹ̀ ń ṣe pé bóyá àwọn bàbá burúkú ta ní, àwọn leader ta ní, àwọn killer ta ní, tọ́lá àwọn leader ta ní. Akalamago TV, brother mi ẹ káàbọ̀, ẹ ṣé gan, ẹ ṣé mo dúpẹ́, kú dìde, ẹ ṣé gan. Morayo Ojoru, ẹ káàbọ̀, good evening ma, ẹ ṣé gan, ẹ ṣé, thank you so much, ẹ ṣé. Ó lóun Ajia Najatu Muhammed, òun lélẹ̀ ìtẹ́bà mọ̀, olórí burúkú ọmọ àlè ni, ẹ jẹ́ n fi wọ̀nyí, mo fẹ́ sọ̀rọ̀ ẹ o, ọmọ kan tó tẹnu ẹ̀ dàbí ìṣòfò yẹn, ọmọ òṣì, ọmọ burúkú, ọmọ ọ̀ranù, ó lóun Ajia ni, ó ní bó ṣe jẹ́, mo kọ sílẹ̀, a former director in President Bola Tinubu presidential campaign. A former director in President Bola Tinubu's presidential campaign council and a former member of the police service. Rí pé ilé ayé ẹ̀ fọ́mà ni, gbogbo ilé ayé ẹ̀ fọ́mà ni, gbogbo ìgbésí ayé ẹ̀ máa fọ́mà ni. Ajia kí ló forúkọ ẹ̀, Ajia Natasha Muhammed, gbogbo ilé ayé ẹ̀ máa fọ́mà ni, ilé ayé ẹ̀ máa padà sẹ́yìn bí máṣíìnì aláfọwọ́ yìí ni. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, gbogbo tó bá ṣe ilé ayé ẹ̀ máa padà sẹ́yìn, wọ́n máa fọ́mà ni, torí òun náà lọ ti kọ́ sí ibà bó ṣe present ẹ fún wa, a former director in President Bola Tinubu's presidential campaign council and a former member of the police service. Ẹ rí pé ilé ayé ẹ̀ fọ́mà ni, ilé ayé ẹ̀ ń padà sẹ́yìn ni, olórí burúkú oníranlára, ọmọ òfò. Ìwọ sọ pé ẹ wá gbọ́ nǹkan tó kọ o, ṣe rí, ẹ jẹ́ n kà fún yín o, ọmọ òṣì, ọmọ ọ̀ranù, ọmọ burúkú. Ìwọ sọ pé if Igboho could walk free while Kanu is kept in detention, what message does that send? Najatu, orí burúkú olóbìnrin lọ́wọ́ ìyálà já ẹ̀, kò ní máa pọ̀ yàrá kù já ẹ lọ́nà ọ̀run, ọmọ òfò yìí, ọmọ burúkú ló ń ṣe aṣẹ́wó, àlè àwọn politician, ọmọ ọ̀ranù. Ó ní kí ló dé tí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣà tó ṣe ń rìn káàkiri tí Kanu dẹ̀ wà ní detention, pé kí ló dé tí wọ́n ṣe mú Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣà, kò ní dá fún ẹ, ò ní ṣoríire, ò ní rí bá ti ṣe, ò ní rọ́nà gbígbà, jàtìjàtì lédèrè ló máa gbẹ̀yìn ayé ẹ̀, wọ́n mọ òfò, ọmọ òṣì, fọ́mà nílé ayé ẹ̀, wọ́n máa gbàgbé ẹ̀, wọ́n máa parẹ́ máa yé ni bó ṣe wà yẹn. Bẹ́ẹ̀ ni, torí fọ́mà náà nìyẹn, gbogbo nǹkan tó bá ṣe máa fọ́mà ni, ò ní lọ síwájú, forward never ni, backward ever, forward never, ò ní lọ síwájú, èyí ló máa padà sí. Omi adágún, ọ̀rẹ́ máa dàbí omi adágún ni. Ìwádìí Najatu Muhammed, ọmọ olè, olórí burúkú àṣírí. Kí ló dé tó àkọ́kọ́ náà, kí ni ẹ ṣe sí Sunday Igboho? Ṣé Sunday Igboho ṣó fàdíyà ni, ṣó pààyàn ni, ṣó gbàyàwó níyàwó ni, ṣó jalè ni? Ẹjọ́ tó ti ń kó àjọ tá ti ń ṣe rálì, ẹ gbọ́ wípé bóyá pààyàn kankan rí. Ó ti ẹ̀ ní táì ìgbà kan tó fẹ́ tí mo ní níwájú ilé wọn ní Ìbàdàn, níwájú ilé wọn
tó lórí burúkú kan tó wá tọ́nà àwọn spy kan wá mo wà lórí screen orí Facebook jọ ẹni tọ́nà àwọn bọ̀bọ̀ kan báyìí wá pé kó máa ṣan wọn dà pé rálì kan fẹ́ jáde nígbà yẹn ni tọ́nà bọ̀bọ̀ kan báyìí wá pé kó máa ṣan wọn táwọn èèyàn ti fẹ́ máa na ọ̀bọ yẹn ṣe Sunday Igboho sọ pé kàn fi sílẹ̀ ni inú bí mi jọ yẹn ni pé kádùn wà bẹ́ẹ̀ ni máa pọ̀ ń ṣe máa fún ní jápì ni máa fún ní jápì látẹnu ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ṣé Sunday Igboho ṣe sọ pé kàn fi sílẹ̀ ni ṣó pààyàn rí ni kò ní jẹ́ èèyàn lọ́rùn láti ṣe rálì náà olórí burúkú rẹ̀ ọmọ òfò ọmọ òṣìlẹ̀ ayé ẹ̀ máa fọ́mà ni ìwọ wá sọ pé kí ló dé ṣe Sunday Igboho tó ṣe ń rìn káàkiri tí wọ́n ṣe tìmọ́lé inú bí yín kò ní dáa fún ọmọ Fúlàní ni ẹ ò ní ṣoríire ọmọ Fúlàní ni ara ń ta yín ni olórí burúkú tó nípa ẹ̀mọ́ náà pé ó máa disturb yóò disturb yín pẹ̀lú owó tẹ̀ ń kó jẹ ọkọ̀ gbogbo yín ò balẹ̀ ọkọ̀ yín ò ní balẹ̀ bẹ́ẹ̀ ṣe rí kó sì wà lé ayé kò dẹ̀ ní kíkú kan bí kì í ṣe yíyè kóun lè máa ròyìn ṣe Olúwa sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Professor Banji Akíntóyè pẹ̀lú àwọn tọ́jọ́ ń ṣe ètò bá ṣe máa bọ́ nínú oko ẹrú yìí kò ní sí kankan nu wọn tó máa kú pátápátá gbogbo pátápátá báyìí ló máa gbé àṣẹ Yorùbá nation dúró fún wa èèyàn mọ̀ òṣàrà ń ta yín ẹ ti ya wèrè bẹ́ẹ̀ ni ẹ ti ya wèrè Bádéjọ ń kọ́ olórí burúkú ọmọ àlè ìka òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ajábọ̀ ọmọ tiẹ̀ fún lọ́mú ó ṣe sọ pé kọ́ lọ gbé Bádéjọ olórí burúkú àṣìírí ọmọ Fúlàní ẹgbẹ́ ẹ̀yin ọmọ adarán yìí ó ṣe sọ pé kọ́ lọ gbé àwọn Miyetti Allah kò ní dáa fún yín kí ni ṣe Sunday Igboho ṣe orí burúkú ló máa ṣe ìwà Ajia Najatu Muhammed yóò ní ṣoríire gbogbo ilé ayé ẹ̀ máa fọ́mà ni Gumi olórí burúkú ìdájọ́ ti ń ṣẹ̀dá Ọlọ́run ti ń ṣẹ̀dájọ́ fún Gumi ó lọ sí àjì àwọn Saudi Arabia wọ́n dá padà wọ́n ti mọ̀ pé ọ̀gá àwọn terrorist ni Gumi tó jẹ́ pé òun ni agbódegbà láàrin àwọn Nigeria government pẹ̀lú àwọn terrorist ó ṣe pé kọ́ lọ mú Gumi tó rìn káàkiri ó ní ṣoríire jáde lédèrè ló máa gbẹ̀yà yí ẹ̀ Ajia Najatu Muhammed olórí burúkú ọmọ àlè ni ẹ́ olóṣì àṣìírí kò ní dá fún ẹ àwọn ọ̀ràn darandaran Gumi wà ń bẹ sọ fún pé kọ́ lọ gbé Gumi fi ṣe Sunday Igboho sílẹ̀ Miyetti Allah wà ń bẹ sọ fún wọn pé kọ́ lọ gbé Miyetti Allah Bádéjọ náà dẹ̀ wà ń bẹ sọ fún wọn pé kọ́ lọ gbé Bádéjọ olórí burúkú àṣìírí mọbi táwọn Fúlàní terrorist tó ń bá àwọn ẹ̀gbọ́n wa sùn àwọn ìyá wa sùn tó ń gba ransom tó ń jí wa gbé mọbi tó wà ní kó sọ pé kọ́ lọ gbé private jet kọ́ lọ fi wipe wọn ìwé oníṣoríire kò ní dá fún ẹ olórí burúkú ọmọ òfò ọmọ játijàti mo rédèrèdè ẹjọ́ yín kọ ṣebí àgbòlódé yẹlé pọ̀ méjì yẹn tó sọ wá dé gbé ara wa wọ ọmọ burúkú ọmọ òṣì ọmọ òfò yìí ń bọ̀. Sunday Igboho sọ̀rọ̀ ó ní títí di àkókò yìí ìjọba àpapọ̀ ṣì ń wá òun kiri ajàgbara fún òmìnira ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ Sunday Igboho sọ pé òun ṣì wà lára àwọn tí ìjọba Nàìjíríà wá kiri báyìí. Igboho tún fi òkọ̀rọ̀ ṣọwọ́ sí adarí ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́lẹ̀ Najatu Muhammed látàrí bó ṣe sọ pé ọ̀daràn tí wọ́n wá ní òun àmọ́ ń yan fàǹdà káàkiri. Gẹ́gẹ́ bí àwọn ìròyìn kan àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Nàìjíríà DSS sọ pé òun wá Igboho lórí ẹ̀sùn pé òun kó ohun ìjà olóró pamọ́. Ṣáájú ni Najatu Muhammed kọ́kọ́ sọ pé ojúṣàájú wà nínú ọwọ́ tí ìjọba Tinubu fi mú àwọn afurasí ní Nàìjíríà. Ó ní ìjọba kò sọ nǹkan kan mọ́ nípa Sunday Igboho àmọ́ kò sinmi láti máa bá Nnamdi Kanu ṣe ẹjọ́. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde kan tí Igboho fi léde ó ní ọ̀rọ̀ tí Najatu sọ kò mú ọgbọ́n dání rárá. Àtẹ̀jáde náà ní ìjọba àpapọ̀ ṣì ń wá mi bó tilẹ̀ jẹ́ pé Tinubu ni ààrẹ Nàìjíríà báyìí. Igboho kìlọ̀ fún Najatu pé kó ṣọ́ra ní dídá orúkọ òun nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́nà àti tako ìjọba Tinubu. Ó ní lọ́wọ́ yìí ìwé ìrìnnà Germany ni mo fi rìnrìn àjò káàkiri ilẹ̀ Europe àtàwọn orílẹ̀-èdè míì báyìí mi ò sì lè wọ Nàìjíríà lẹ́yìn tí ìjọba àná tí Muhammadu Buhari darí rẹ̀ tí ni wọ́n wá mi. Títí di àkókò yìí àṣẹ láti máa wá mi ṣì wà lóde. Kí ni ẹ̀ṣẹ̀ mi gan? Nítorí pé mo sọ̀rọ̀ sókè tako bí wọ́n ṣe ń pa àwọn àgbẹ̀ ní ìpakúpa tí wọ́n sì ń fi ipá bá àwọn obìnrin wa lò pọ̀ láyé ìjọba ààrẹ Buhari. Igboho ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ní àjọ DSS yabo ilé òun pẹ̀lú onírúurú ohun ìjà ogun lọ́nà àti gbẹ̀mí òun. Àwọn elédùwà ló kó òun yọ lásìkò tí ìró bọ́dú lákọlákọ fún odidi wákàtí 4. Lẹ́yìn náà ló béèrè lọ́wọ́ Najatu ibi tó wà lásìkò tí àwọn Fúlàní darandaran ń gbẹ̀mí àwọn àgbẹ̀ káàkiri Nàìjíríà. Igboho parí ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ Tinubu láti kojú ètò ààbò tó mẹ́hẹ láì lo àwọn èèyàn bíi Gumi ló mú kí Najatu máa sọ ìsọkúsọ nípa òun. Ọdún Ayọ̀ Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television. Olórí burúkú ọmọ òṣì ọmọ òfò Najatu ṣó ń gbọ́ kí lè ṣe àtẹ̀yìn kan tẹ́ ń sọ̀sọ̀kúsọ tẹ́ ń sorí burúkú wọ́n ti kówó ṣe Sunday Igboho sílẹ̀ wọ́n ti ṣe kinní kan ti ṣe gbá ti ya wèrè Nàìjíríà gọ́ọ̀mẹ̀ sì sí gbogbo àkáǹtì wọn pátápátá lọ sí gbogbo àkáǹtì wọn pátápátá olórí bàbá Tinubu
àmọ́ pé nǹkan lẹ ṣe o tẹ̀hún bàbá màálù ló ṣe Buhari ló ṣe o ṣùgbọ́n nígbà tẹ́yìn náà débẹ̀ tí ó bá ṣe pé bóyá ẹ̀rù ṣe Sunday Igboho gan bẹ̀ yín náà ẹ̀rù ń bà yín bàbá Tinubu ibi ta ní kí gbégbé má gbé ló máa gbé ó máa wọ ilẹ̀ yẹn ilẹ̀ Yorùbá torí lè bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ẹ̀yin náà ẹ̀rù ń bà yín tẹ́yìn bá ṣe dára kì yóò yá yín bí ni nígbà tẹ́yìn náà débẹ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá lẹ pé ráyé nígbà tó yẹ pé ẹ̀kúkú bá ti Yorùbá lọ bá ti ran Yorùbá lọ ẹ̀kan lọ máàkì rẹ́gísítà ni bọ̀ ilẹ̀ ń ṣe lẹ́yìn àwọn Fúlàní bá ti ran Yorùbá lọ ṣe rí Ìgbòho tẹ́lẹ̀ kó má wọlé yẹn red carpet ló máa tẹ́ fún tó máa fi wọlé Yorùbá bẹ́ẹ̀ ni ẹ̀yin lójú máa tì ohun tó bá yẹ kéèyàn ṣe tọ́lọ́run bá ní kéèyàn ṣe téèyàn ò bá ṣe Ọlọ́run wá gbé òkúta lẹ̀ dìde tó máa wá ṣe bẹ́ẹ̀ ni kábọ̀ nítorí ó máa wọ ilẹ̀ Yorùbá yẹn báyìí ni pẹ̀lú ijó pẹ̀lú ayọ̀ red carpet la máa tẹ́ fún tó máa fi wọlé ilẹ̀ Yorùbá yẹn torí ó ti ṣe ẹ̀yin náà rẹ̀ àgbà wa búra láwùjọ bẹ́ẹ̀ ò ṣe ṣé bẹ́ẹ̀ náà sá lọ sẹ́yìn òdì tẹ́lẹ̀ rí ẹ̀dẹ̀ tún sá padà wá àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ká sọ pé bóyá ẹ̀jẹ̀ ń gbẹjẹ ọ̀rọ̀ máa ń mì ní fún àpá ọ̀rọ̀ kì í mì ní fún àpá ìbáàdọ́ yìí máa ń sọ ọ̀rọ̀ kì í mì ní fún àgbà mo fẹ́ mi ìmọ̀wé yẹn paṣá mo fẹ́ sòwe kan ni ẹ̀jẹ̀ èèyàn ń sọ̀rọ̀ kan ẹ̀jẹ̀ kí mo lè sáàfù comment mo lè sáàfù ọ̀rọ̀ mi ti ráyè so ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ máa jáde fún rálì yìí ni o Ọlọ́run kò sí ohun tẹ́lẹ̀ bọ́ọ̀dì lè ṣe fún wa kò sí ohun tó dáwọn kan tẹ̀ máa sọ pé kí ló ń ṣe rálì fún ẹni kò sógun ní Nàìjíríà ṣẹ́ yá wèrè ni àbáwọn eléyìí àwọn aráàlú òyìnbó yẹn lọ máa ń sábà sọ bẹ́ẹ̀ jù kò sógun ní Nàìjíríà àwọn agbésùnmọ̀mí wọ́n wọ báràkì àwọn ọlọ́pàá lọ àwọn sójà lọ wọ́n pa wọ́n nípakúpa àwọn agbésùnmọ̀mí torí pé bàbá ìbọn tó wà lọ́wọ́ wọn ó ju tàwọn sójà wa lọ àwọn kò sógun ní Nàìjíríà wọ́n lọ sí Ẹdó wọ́n lọ ń pa àwọn èèyàn lóríṣiríṣi kò sógun ní Nàìjíríà wọ́n lọ ń pààyàn l'Ondo state wọ́n tún ti kọ lẹ́tà sí wọn l'Èkìtì báyìí nísìn wọ́n ti kọ lẹ́tà sí wọn l'Ondo state wọ́n sọ pé àwọn bọ̀ àwọn ṣọ́ọ̀ṣì tó wà ń bẹ̀ mímọ́ tí ṣọ́ọ̀ṣì ṣe fún wọn wọ́n náà wọ́n ń bọ̀ kò sógun ní Nàìjíríà wọ́n lọ sí Ọ̀yọ́ state wọ́n lọ ń ju bọ́ǹbù wọ́n lọ ń pa àwọn èèyàn bẹ̀ kò sógun ní Nàìjíríà wọ́n lọ sógun state wọ́n lọ ń pa àwọn èèyàn bẹ̀ kò sógun ní Nàìjíríà àwọn Fúlàní lọ pa ọba mẹ́ta ní Èkìtì Nàìjíríà gọọmenti ò dẹ̀ sọ nǹkan kan kò sógun ní Nàìjíríà wọ́n pa àwọn èèyàn káàkiri ọlọ́pàá 25 àwọn èèyàn ní Benue ní last week kò sógun ní Nàìjíríà 25 èèyàn lọ́lọ́pàá ní last week tó kọjá last week Saturday yìí 25 èèyàn lọ́lọ́pàá ní Nàìjíríà má fi bẹ̀rẹ̀ àlọ́ṣe fún wọn ní Benue kò dẹ̀ sógun ní Nàìjíríà nìyẹn kò sógun ní Nàìjíríà 42 làwọn èèyàn tọ́lọ́pàá ní last week Saturday yìí náà ní Taraba kò sógun ní Nàìjíríà Káyọ̀dé Ọládìlélẹ̀ ọ̀rọ̀ síkùn bí àgbà ẹ ṣe gan ẹ ṣe ohun tí mò ń wá nìyẹn òwe tí mò ń wá nìyẹn ẹ ṣe fọ̀rọ̀ síkùn bí àgbà kó wá dẹmọ bí ológbò kí dẹmọ bí ológbò kí ẹ ṣe gan òwe ẹ máa wo owó yẹn máa ń sápá mi ó lè máa ń wù mí parẹ́ kankan fọ̀rọ̀ síkùn bí àgbà òwe tí mò ń wá nìyẹn ẹ ṣe gan thank you so much Káyọ̀dé Ọládìlélẹ̀ ẹ ṣe gan. Kò sógun ní Nàìjíríà 42 làwọn tó lọ pa ní Taraba ní last week má sì bẹ̀rẹ̀ àlọ́ ṣe fún wọn ẹni kò sógun ní Nàìjíríà ẹ ti ya wèrè ẹ dẹ̀ sọ pé kò sógun ní Nàìjíríà tógun bá tún máa wà Nàìjíríà nǹkan kan pa gbogbo àwọn ìran mi tán ni ẹni ṣoríire tálẹ́ bá ní kó dáa fún yín ọlọ́sàn máa yẹ lógbó ẹ dẹ̀ sọ pé kò sógun ní Nàìjíríà pé Yorùbá nation ló fẹ́ gbógun wá sí Nàìjíríà ẹni ṣoríire Yorùbá nation kí ló ti Ọlọ́run ẹni fẹ́ yọ yín nínú ogun lẹ̀ ń gbóògùn tí ẹ̀rù yín tó bá ọmọ Yorùbá ẹ̀rù yín tó bá kí ló dé à ń torí àjà yín jà ọ̀jà ní kí ló ń ṣe lẹ́ńkùlé òun Ọlọ́run ó dalẹ́ kọ́lọ́mùbẹ́lá yín tó mú ẹ̀pẹ́rù lòún rù o ó dìgbà táwọn Fúlàní tó bá yọ sí gìjà lóru bí olè tó wo àánú yín kàn ṣe mí nítorí pé ọbẹ̀ ẹrù yàrá ẹlòmíì ò mú ẹlòmíì gan kò tiẹ̀ ní nǹkan kan lé tó lè fi jà ẹrù yín ṣe mí a ní ẹrù yẹn wọn mi ṣe mí ni mi ìfẹ́ kílẹ̀ Yorùbá parun ni ẹ wá wò nísìn ọlọ́pàá ọmọ ní Benue lọ́pa èèyàn 20 lọ́pa ní last week yìí ni o ní Benue kò sógun ní Nàìjíríà nìyẹn o ní Benue ẹ wá wò èèyàn 20 lọ́pa pẹ̀lú ọmọ kékeré kan òun ti ẹ̀ dànù pẹ̀lú ọmọ kékeré kan pẹ̀lú ọmọ 2 years. I mean, they don't have the mandate to engage these people. That it is only the federal government that can give them the mandate to engage these people. So my people should be killed. My people. Chairman wọn ní local government kan ní Benue nìyẹn o òun lára ń ta ló sọ̀rọ̀ jáde yẹn ẹ wọ ọmọ kékeré tó pa sílẹ̀ ilẹ̀ yẹn o èèyàn 20 lọ pa pẹ̀lú ọmọ 2 years kan òun nìyẹn o kò tẹ̀ sógun ní Nàìjíríà nìyẹn àwọn Fúlàní ni o àwọn agbésùnmọ̀mí ni o kò tẹ̀ sí sógun ní Nàìjíríà nìyẹn o eléyìí Saturday tó kọjá yìí ni o lọ́pọ̀ èèyàn 20 tó ń pa wọ́n káàkiri kò tẹ̀ sí sógun ní Nàìjíríà gbogbo ẹ̀tẹ́ bá ní kò sógun ní Nàìjíríà yìí ní ṣoríire Ọlọ́run. To die all before government will talk about this. What is the meaning of this? Yesterday I buried 5 people. A
of this. If they cannot help me, maybe I'll leave this position as chairman and let it continue the way it is. I don't care about being a chairman of the local government of the people that are all killed. What is the meaning of this? Look at the child of 2 years old. 2 years old. Child with contrast. How many people? We're talking of less than 20 people that were killed in another village. This is the village of the former first lady of this state, Mrs. Eunice Otom. This is the village of the Togwe. This is the village of the Bishop Banagbe. This is fucking too much for me to control. And I tell you, whatever will happen, will happen. Thank you. Only this is fucking too much for me. Wọ́n wọ́n lẹ́lẹ̀ wọ́n padà wá ṣò wọ́n tán ẹ jẹ́ kí n fi wọ́n. Only this is fucking too much for me. Èèyàn 20 lọ pa yẹn o ní Benin náà ní Benue ni ọ̀pọ̀lọpọ̀ 2 years àwọn kò dẹ̀ tí ṣògùn ní Nàìjíríà bí bẹ́ẹ̀ kọ́ orí èyí tẹ̀ ń sọ pé kò tí ṣògùn ní Nàìjíríà orí yín burú Ọlọ́run ṣé bàbá Tinubu dẹ̀ ráyè ti sin o ẹ jẹ́ ká rẹ́rìn díẹ̀ Where are you from? Edo. And Shama, where you come from? I'm from Ekiti State. Wait. No one else stop another 4 years again. Wait. Calm down. Do not vote for Tinubu. No one else stop another 4 years. Wait. No better for you. So ó ṣe blind date ni o ó fẹ́ join wọn papọ̀ boyfriend and girlfriend ó fẹ́ join wọn papọ̀ ni o ó wá béèrè lọ́wọ́ kan pé ìlú wo ni ó dà pé yẹn sọ pé Ẹdó obìnrin ọ̀pọ̀ yẹn sọ pé ìlú wo ni ó ní ìlú wo ni bọ́ yẹn ó ní Èkìtì ó ṣe fún nígbà tí nìyẹn ni ó ní ilẹ̀ fóòtì fún Tinubu àbí bẹ́ẹ̀ kọ́ blind date go wrong ó ní ilẹ̀ fóòtì fún Tinubu ẹ̀lẹ́ ló fẹ́ kó lọ sí 4 years ó fún nígbàjú ni pé Ọlọ́run ẹ̀rí báwọn èèyàn lára ṣe ń kọ́ àwọn èèyàn sí Tinubu ó fún bàbá yẹn ní ìgbàjú ni blind date go wrong àfisùn wá wò ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ìjọ tó lọ jáde fúnra nìyí ẹ jẹ́ ń fi hàn kan wọ̀nyí báyìí ní ìsìnkẹ́ máa wo bí tí Nàìjíríà tílé ayé Nàìjíríà tó ń padà sẹ́yìn àwọn ọmọ tó fẹ́ ṣe WAEC wọ́n ń fi torchlight lọ fi ń ṣe WAEC ní Nàìjíríà nílùú tó népo tó fi torchlight ṣe WAEC ẹ wá wò ẹ wò. They are using torchlight to write WAEC. Even during my time of lantern, we not use torchlight write WAEC. It's not okay. Paper that is supposed to start by 2 is starting. They brought it by 6. No light in the school, and it's hiding. It's using torchlight to write WAEC. The Unity Model School has state capital, not in a village, live and direct. WAEC must write exam by night. What's the name of this paper? People are still writing. See them now with WAEC calculator, writing by night. After they will say Tinubu is bad. This is wickedness. Writing about by night. They are supposed to bring this paper by 2. They stay till night. After they will say Tinubu. It's Tinubu that told WAEC to come. He's collecting their papers that they should go. Kí Tinubu jẹ́ máa lọ
a ti pọ̀ jù kò lè control na president kò lè control gbogbo wa ní Nàìjíríà ti pọ̀ jù kí Tinubu jẹ́ ká máa lọ ó ní after wọn ṣe pé Tinubu bá dì kí ló kàn pẹ̀lú Tinubu títí Tinubu ò bá dì ní ó jẹ́ àmà lọ òun ló gbé Ìgbò lọ́rùn mọ́lẹ̀ àṣàbà lélẹ̀ ti ṣẹlẹ̀ ó fẹsẹ̀ tẹ Ìgbò lọ́rùn mọ́lẹ̀ ó fẹsẹ̀ tẹ kò lè fẹsẹ̀ tàwa mọ́lẹ̀ ẹ̀wà kan tẹni bẹ́gi lójú bí arúgbó àwa ti gbẹ́sẹ̀ wa kúrò lórí ẹ̀ ó believe pé bóyá Yorùbá òun ti paná Yorùbá nation òun ti paná Yorùbá nation movement pé iná yìí ò lè rú mọ́ òun bá wò ni àwa ti gbẹ́sẹ̀ wa kúrò ní a ti gbẹ́sẹ̀ kúrò lọ́rùn wa ó ti gbẹ́sẹ̀ kúrò lọ́rùn tiwa tipẹ́tipẹ́ òun lẹ̀rú ń bà ẹ̀rù wa ń bà ní bó ṣe wà yẹn ọjà máa lọ ọjà kó ní kálukú máa lọ ti pọ̀ jù ọ̀hún lè control wa wọn ò ní ìkọ̀kọ̀ tó fẹ́ ṣe olórí burúkú ni wọ́n owó lọ́kànlọ́ kó jẹ́ ká máa lọ ẹ̀rí wàhẹ́ẹ̀kì ni ẹ o wọ́n tún torchlight báwo lọ ṣe ní gbégún láàrin yẹn wọ́n mú torchlight tó fi ń ṣe wàhẹ́ẹ̀kì ní 21st century nílé ayé yìí ní Nàìjíríà náà bó ṣe wà yẹn nìsín àṣírí àwọn kan tó sì ń lo ṣáláńgá ẹmọ ṣáláńgá tó máa gbèdì sí tó jẹ́ pé àwọn ooru burúkú tó wà láti inú ṣáláńgá yẹn tó máa kó wọn nínú fúrọ wọn wọ́n sì ń lo ṣáláńgá ní 21st century ní Nàìjíríà àwọn kan sì ń yàgbẹ́ sínú ewé tó ń sọ sórí àkìtàn ní Nàìjíríà giant of Africa giant of anti Ọlọ́run Nàìjíríà ti tán ó ti bàjẹ́ o rálì wa ẹ jẹ́ ká jáde fún rálì wa ni a máa ṣe rálì olórí burúkú làwọn èèyàn Ọlọ́run ọ̀tá pọ̀ jẹ́ ní mi lọ ni ọ̀tá ti pọ̀ jù ni a máa ṣe rálì wa ẹ wá gbọ́rọ̀ yìí kẹ́lẹ̀ mọ́ pa máa ṣe rálì torí pé bàbá wa náà sì dúró lórí pa máa ṣe rálì ni ẹ wá gbọ́rọ̀ bàbá wa Professor Banji Akintoye ó ní àwọn ẹ̀yin àgbà sọ pé ẹ má bínú pé mò ń pòwe o ó ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n so ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá wa ọkàn yìí lè balẹ̀. Bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí tí a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá nation gbogbo ìmọ̀ra wọn à ń bá àwọn kankan lọ́tún lósì pé rálì fẹ́ wáyé àwọn kan nírọ́ ni àwọn kan lóòótọ́ ni ibo lọ̀rọ̀ dé dúró ṣé lóòótọ́ ni rálì bọ̀ ká ló sọ pé irọ́ ni òótọ́ ni rálì bọ̀ and iṣẹ́ tí mo ní láti rà sí gbogbo ọmọ Yorùbá ẹ múra sílẹ̀ fún rálì náà. Ella àtàbílálì tá a ti ṣe lọ àmì tá a ṣe tẹ́lẹ̀ ni pé láti gbogbo àwọn ọmọ wa jáde wá àlọ́ wá wó kọ́mọ́tò sọ́nà àlọ́ papọ̀ sí Ìbàdàn ní sẹ́kọ̀ọ́ àjẹrálì gbọ́dọ̀ lè rọlẹ́ kí gbogbo ẹ̀ parí ju ojú lọ́lé wọn ní àtọ̀. There will be one large rally níbẹ̀. Then there will be many other rallies because every town, every village in Yoruba land do my rally. Àwọn èèyàn ní kúrò nílé wọn náà fi máa ṣe rally. And that is the way to keep the rally going indefinitely. Because àwọn àna rally níta tẹ́bí bá ń pa àwọn ilé ẹ̀ lọ́wọ́ lọ jẹun padà. Wọ́n bá ń gbẹ wà wọnú ilé ẹ̀ lọ àti wọnú ilé ẹ̀ iwájú ilé ìjọba wà lọ sọ̀rọ̀ òmù bẹ̀ padà. Sí pé àṣẹ rally ìgbé ni ó lè parí nírọ̀lẹ́ kálukú sí lọ́lé ẹ̀ náà. It's the end point, the culmination of all that we've been doing peaceful, and it's going to be peaceful. Peaceful, yeah. But Olúwatóyìn Deborah. Peaceful rally, yes. Nigeria better do Nigeria burú ju tànà àná better do it ọ̀la tó máa burú ju ẹ̀yìn. It is a progression that is going on. Ṣé ń pààyàn nílẹ̀ West nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ń pààyàn nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ń pààyàn nílẹ̀ Hausa bẹ́ẹ̀ náà ń pààyàn nílẹ̀ North. Àmì Nàìjíríà gan ò lágbára mọ́ láti face àwọn terrorists.
terrorist Boko Haram pẹ̀lú àwọn ISIS gba ilẹ̀ ní north east àwọn Kanuri gba ibi tí àwọn section àwọn military camp àwọn army wọn ń gbà á lọ́wọ́ wọn dẹ̀ pa many of them. Ẹni ìdí tẹ àmì Nàìjíríà ṣe wá kúrò tó yẹ tí wọ́n tẹ̀lé ọwọ́ mú rárá mọ́ lọ́dọ̀ níwájú àwọn terrorist ẹni ló ṣètò ẹ̀bẹ̀ bó ṣe fẹ́ nìyẹn. Tọ́fẹ́ sọ pé àwọn kan wà tán repent láti Boko Haram wọ́n train wọn kó wọn sí Nàìjíríà náà àwọn tó máa sabotage Nàìjíríà náà mìíràn kò sí. bẹ́ẹ̀ni. Tí Nàìjíríà náà mi bá dìde tó bá àwọn Boko Haram ń yọ àwọn ará aládùúgbò kan lẹ́nu kúlèjì kan ní ẹ jẹ́ ká lọ bá wọn. Àwọn Boko Haram ti mọ̀ pé Nàìjíríà náà mi bọ̀. Ara àwọn Boko Haram wà lára àwọn Nàìjíríà náà. There is no future kankan. In the north west same thing. Àwọn kan wá gbèrè pé àwọn làwọn jẹ́ Lakurawa. In 2 weeks wọ́n ti gba gbogbo Sokoto state. Wọ́n ti gba Kebbi state. Wọ́n ti enter Niger state. Large military camp tó wà ní Niger state wọ́n ti gbà lọ́wọ́ Nigeria náà wọ́n ti gbé Nigeria náà tó mẹ́. wọ́n ti lé wọn. Now they are looking at Abuja. Looking at Abuja in front of them. There is no future. Kò sógun Nàìjíríà. Àkàntara wa jẹ ní. Àwa Yorùbá a máa tara wa jẹ o. Ẹni mìíràn bá ń tàn torí olórí bá ń tàn ojú ẹ̀ kan ló ti fọ́. Mo ẹni tó bá tan ara ẹ̀ ojú ẹ̀ méjèèjì ló fọ́. Yorùbá ẹ má jẹ́ kó dúwà méjèèjì fọ́ ẹ má jẹ́ ká tara wa. Bá rò pé àwọn Fúlàní máa gbígbọ̀ fún wa ní ìjọba wọn àní wá máa yọ ní. They have said that they are ready to fight for hundreds of years until tó máa rẹ̀ wá. Àsùnwà tá a máa sọ̀rẹ́ńdà fún wọn. Àwọn máa jẹ́ pé àwọn ló máa rúùlù ní ìjọba bá ṣe rúùlù lẹ̀ àwọn Haúsá. Adájọ́ àná wà nìyẹn. Ọmọ Yorùbá ó tún lójú ẹ o. Ilé bá gbọ́ kó sọ̀fara oko. Ọkọ̀ bá gbọ́ kó sọ̀fara ilé o. Ó kí Yorùbá lọ lé o. Ìkàrí ò tó jẹ́. Ẹnìkan máa sọ pé mo wá ṣe president ó sọ mo wá ṣe president. Ní kì í ṣe mo wá o. Wọ́n kì í sọ̀rọ̀ Nàìjíríà ṣe presidency Nàìjíríà làwa Yorùbá ní ìbáyìí. Àti ọmọ wa, àbúrò wa, ẹ̀gbọ́n wa, bàbá wa, gbogbo tó fẹ́ ṣe election níjọ́sà ni má ṣe nǹkan tó wà wájú táwọn ológun á lọ tí ó ara ẹ̀ sí ìfẹ́ la fi sọ fún bàtà sọ fún ní kọ̀rọ̀ tí ò bá a láti kọ fún lẹ́tà sí èmi fúnra mi tí mo bá ń sọ̀rọ̀ mo kọ fún lẹ́tà sí ní gbogbo pépà káyọ̀ ọ̀gbẹ́ wa àbúrò mi you know that I love you. I don't want you to put yourself in this mess. Tọ́ kan wà lọ́kàn ẹ fẹ́ help another Nigerian man Buhari win election 2015. Wọ́n náà ní right, I will support the right. Ó kàn ẹ̀ gbọ́dọ̀ kàn fine. But nǹkan tí a máa gbélé ẹ lọ́wọ́ àkà ẹ̀ láyà. Ṣé kò ti kà wọ́n láyà? Ṣé kò ti kà wọ́n láyà? Nǹkan tá a sọ pé máa ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni.
Every effort to make Latin language, but it make people better, the worst, better, worse. It's not that he's incompetent or anything. The Bible says when all the foundation has been destroyed, and actually, and you do. When all the foundation has been destroyed, and you do. Fúlàní dẹ̀ ń pààyàn káàkiri lórí ilẹ̀ wa, they are killing more people today than they were killing Buhari time nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Tá Buhari ó lè wá nọ́mbà náà pa àpá Ifọ̀n lọ́nà tó ń lọ látàkùrẹ́ sí Ifọ̀n ẹ̀. Under Tinubu, we want to power Paramo. Wọ́n pa méjì kan sí títì. Ọba Yorùbá, wọ́n pa wọ́n sí títì. Àwọn ọmọdé wa lọ gbé sọ. Lọ gbókù wọn fún. Number 6. I'm one of those kids. Lọ gbókù wọn fún. Ọba ilẹ̀ Yorùbá, wọ́n pa wọ́n sí títì. That escaped somehow. Àkàn wà nílé ẹ̀ mo rò pé ní Kwara ni yàgbé. Fúlàní everyday armed wọ́n lọ pa nílẹ̀. Wọ́n lé lọ́wọ́ fa ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ pé wọ́n bá kábíyèsí ní pàrọ̀. Wọ́n fẹ́ kidnap gbogbo yín àti kábíyèsí àti ìyàwó àtàwọn ọmọ. Kábíyèsí wá ṣọkùnrin láyé òun lè ṣiṣẹ́ kọjá ibi tó ń wà báyìí lọ. Wọ́n pa àwọn lè pa wọ́n lè pa. Kó ìyàwó àtàwọn ọmọ ẹ̀ lọ ní igbó lọ. Ẹni tó bá ń sọ pé káwa Yorùbá ká sì dúró sínú kìíní bí ara dá lọ́la alólùwà rẹ̀ kábùrùkù ẹ̀wà káàkiri yẹ kí àwa yòókù. Wọ́n rà àwọn díẹ̀ lára wa tó máa lọ pé kájọ́ kẹ́nẹ́ kan president àṣeyọmọ ẹ̀rí economy will be improved àṣẹ kẹ́nẹ́ kan ètò ìlú náà. The foundations of the economy have been destroyed. Tinubu take over. Soludo, Dr. Soludo, former governor of the central bank. Tinubu's assumption of office, the Nigerian economy had long died. It was like a dead horse that some people just managed to keep up. So that to ban wo ẹṣin yẹn látòkè wà rò pé ẹṣin ló wà bẹ́ẹ̀ ìṣẹṣin kankan bẹ́ẹ̀ wọ́n it's a dead horse. And so it's not that what has not been made like it is the efforts cannot produce results. Okay, elevator economy. Agriculture has been essentially destroyed all over Europe, all over Nigeria. At least in Southwest and the Middle Belt and part of the East. In the Northeast. Now in the Northwest. Oloye Kusi. Yet people are saying the economy will improve. Who is going to improve? How? When the foundation has been all destroyed, what can the righteous do? You love your country, you love your society, and so yeah, you say, okay, so. But when the foundation has been wrecked, destroyed, wiped out, what can you do? Nothing. So the answer is, how are you, Amura? And be strong, and be courageous. That's what is needed. Or say you can tell anybody not to watch.
courageous, ṣe gbọ́ go kò into sí it, nǹkan tẹ́nìbọdì máa fi wá ṣe. demonstrate peacefully. Don't fight anybody. ẹ ṣàlàyé pé protest àbí rally tó fẹ́ wáyé ẹni kò ń ṣe ọjọ́ kan ọjọ́ méjì kò ń ṣe ọjọ́ mẹ́ta àwọn èèyàn máa ṣe lọ́nu ní báwo lè ṣe fẹ́ ṣẹlẹ̀. Àìdí ẹ̀ náà nìyẹn ká fi ní kẹta lóko má kúrò ní village, má kúrò ní ìlú tó wà, kúrò ní big city ẹ̀ tó ń gbé. Ẹ̀yin fẹ́ wà ní city yẹn lẹ́ máa ṣe láti lọ ẹbí lò. Àwa tá a wà ní village mìíràn lè jẹ́ pé bí 50 people ló máa ṣe láti bẹ̀. Tó jẹ́ bí tán mọ nìyẹn, ìtẹ́gùn bá mọ ẹja ẹ̀ hàn. So àwọn náà ló máa ṣe láti. And we are going to make arrangements for the world to see that this is happening in every village. Ìlú tí ò bá sí ojú àti wọn. Kọ́ gbogbo ayé ló máa wò ó. I've made the arrangement. The world, the entire world will see the Yoruba people. This is so village. It's so village. Ìlú tí yín tẹ́ ẹ bá dé tí ò sí rálì títì. Dọ́tẹ̀ tó bá yá ojú àti yìí. Kankan má jẹ́ kójú tì ní o, má jẹ́ kójú tì village ní o, má jẹ́ kójú tì táwọn. Ní ìgbà wo leléyìí ó wáyé? Bá bẹ̀rẹ̀ question ẹ lọ́wọ́ mi, mo máa ń kó òtún ní kan láti gbàgbé. Àwọn ọmọdé tó fẹ́ràn àti máa bẹ̀rẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀. Àwọn àwọn àti Jésù fúnra mi tán pé nǹkan báyìí náà ń jọ Kingdom of God, ọ̀sẹ̀ ẹ̀wà ní Olúwa wa, ó ní gbogbo nǹkan tó ń sọ ìmáṣẹ́. It will come like a thief in the night. Ìjọ tó bá máa dé ẹ̀ ní etí ẹ̀. Ẹ ṣe bàbá ní kúkúrú àwọn ọba ilẹ̀ Yorùbá lásìkò yẹ fún wọn nímọ̀ràn títí nípa nǹkan tó ń bọ̀ wá wáyé. Àwọn ọmọdé wa inú gbé wọn sí àwọn ọba wa, àwa là ń sọ fún pé ẹ tẹ̀kẹ̀ yìí. Àwọn ọba wa they are products of a culture. Àti tọ́sítà máa sọ̀pọ̀tì irú kan táǹkì ó ní ìtọ́. Bọ̀bọ̀bà. Àti Ìbànjẹ́ Akíntọ́yè àṣẹ ẹ̀yìn ọmọdé á máa wọ́tẹ̀lé mi. Táwọn máa pariwo tá a gbé pàkáàdì táwọn sọ pé Yorùbá nation náà ẹgbẹ́ ilé ìtajà ní 2021 láti ilẹ̀ Yorùbá. Kò sọ́gbà tí wọ́n jọ ìwà láti ṣerú ẹ̀ àbúrò expect ẹ̀. Ọba náà láyé nílẹ̀ Yorùbá ní culture wa sọ́gbà náà. Nítorí náà ká má jẹ́ kí wọ́n bí wa gbà tí wọ́n bá lè ṣe. However, there are other things wọ́n lè ṣe. But still, it's not there. 25, 30, 40. Yeah, but one day you're going to 3,000. 20, 30, 40, 50 lára wọn kan fún àwọn ìjọba of statement. Àwọn ọmọ wọ̀nyí ló ń ṣe rálì ló ń ṣàkàtúwì. Wọ́n lọ bá wọn lọ láti bẹ̀rẹ̀ níwá o. Àwọn àlọ́ba àwọn èèyàn wa. What they are saying is not bad. And, we ask the government of Nigeria to give consideration to what they are saying. We support them. Kì í ṣe pé wọn ò support wa. For instance, nígbà tá a bẹ̀rẹ̀ struggle yìí tá a ṣe big meeting kan ní Ìbàdàn. 6 seconds are enough to tell you the new Oreo Original now has even more cocoa. The tastiest Oreo ever made. Shake and win millions of prizes with the AliExpress $1 challenge. Táwọn èèyàn wá from all over Yoruba land sí hall yẹn hall ńlá guest place
tí ò gbà yàn táwọn èèyàn àwọn tó wà ń ta fẹ́ pọ̀ ju àwa tá a wà nínú hall tá a láti máa lọ wá láti parent káàkiri tá à ń gbé sójú wíńdò táwọn tó wà ń ta bá máa gbọ́ nǹkan tá a sọ. àárọ̀ ọjọ́ kejì got a message from the alert professor Ọ̀yọ́ kárìíra Aláàfin Ọ̀yọ́ àná Ọ̀yọ́ àtàná ẹ lọ dá wọn lóhùn ní àtàrẹ ọmọ ilé ìfọ̀kànbalẹ̀. àṣìṣe báyìí ó di wọ́n mú ó mú mi kúrò láàrin wọn ó mú mi wọnú yàrá lọ. ní gbogbo fọ́tò yín lálẹ́ àná kò mọ̀ pé òun láyé òun pé òun máa rí any group of Yorùbá tó máa ṣe irú nǹkan tó ṣẹlẹ̀ lánàá. kò yẹ ká ti wà lára Nàìjíríà láti bẹ̀rẹ̀. That's what he said to me. kò sí reason tó fi yẹ ká wà lára Nàìjíríà láti bẹ̀rẹ̀. ṣùgbọ́n ó dàbí pé àsìkò Ọlọ́run ti wá tó báyìí tó gbà pé àwọn kó àwọn ọmọ kan jọ tán ni wọ́n fẹ́ gbà táwájú táwọn awolẹ̀wolẹ̀ tán lọ fà ẹ́ pé kò wá lè dìbò. gbàdúrà yà á ṣe é ṣe àwọn tó nílẹ̀ wá jẹ́ kó ṣe é ṣe pé kí n tó nǹkan fẹ́ bẹ̀ wá máa ṣe. àwọn ọmọdé fẹ́ràn ìjọ̀gbọ̀n wọn fẹ́ràn ayọ̀ wọn fẹ́ràn nǹkan bá jà kan ṣe. That's the nature of young people everywhere. ìjọba má jẹ́ káwọn ọmọdé gbà á lọ́dẹ ọ̀rọ̀ ní àpàyàn. so bàbá wa láàfin ní nǹkan tẹ̀ ń ṣe tí Yorùbá gbà àyà Yorùbá gbà orí gbogbo ọba Yorùbá gbà orí gbogbo ọba tó ti ń jẹ nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n ẹ má fi violence má jẹ́ káwọn ọmọdé kan ìwà tọmọdé ká má fi ọmọdé bọ̀ ká má fi ọmọdé bọ̀ ọ́. tó pé bí gbogbo ọmọdé máa ṣe nìyẹn ó máa ń wù wọ́n kán jà. ká má jẹ́ kán jà only but fortunately òun notice pé wọ́n respect ẹ̀ bọ̀. ọba professor ló pé tíṣà wọn ẹ̀ so má jẹ́ kán jà táwọn bá ti jà nǹkan tẹ̀ ṣe kò lè fail láíláí. kódà bàbá níbi tí a bọ̀rọ̀ dé yìí ẹ ti sọ ipa àti ọkàn Aláàfin àná. ibi tí mò ń bá bọ̀ nígbà àwọn ọba wa ò support wa sọ wọn ò gbà pé kán jáde síta kán máa sọ fún wọn. there are things that they can do now. ó ti sọ̀kan. bẹ́ẹ̀ ni. ibi 30, 40, 50 ọba bá jáde tán ṣe make a statement pé nǹkan táwọn wọ̀nyí táwọn ọmọ wọ̀nyí tán sákàtì wọn ṣe Yorùbá nation Yorùbá àwa support yẹ àwa lọ bá wọn a mọ̀ pé torí gbogbo wa náà ṣe ń ṣe é. ìfẹ́ kí Nàìjíríà government kó dá wọn lóhùn nǹkan tó ń béèrè. to shake the world. A kind of small statement, 1 page, 2 pages, will shake the entire world. Somebody, one day, shake, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀, somebody. Nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn. The other hand, aláwọn ọba mìíràn. Kì í ṣe pé kò wù wọ́n náà ṣùgbọ́n circumstance wọ́n ti tì wọ́n sí ọ̀nà tó ti wà ọ̀daràn. Baálẹ̀ táwọn Fúlàní wá tán wá kí wọ́n ti dé àdúgbò iná fẹ́ máa gbé màálùú mẹ́ta méjì fún ìkan ìfún ìyàwó ẹ̀ àdèmọ̀ abáyẹsì nídìí láti wọ́ọ̀rì tó bá nígbà tó bá bímọ máa jẹ́ kó mọ̀. ní àkótán bàbá farali. àkótán ni pé kí gbogbo ọmọ Yorùbá rẹ̀ ní jáde ká gba kọ́ńtì. wọ́n ní ẹrẹ́dì o kéré o. and kì í ṣe pé a fẹ́ bá Nàìjíríà government báyìí ní Nigerian people we just want to tell the world that we're leaving.
And I want every town, every village in the Yoruba, local of that. And it must go on for the number of days. Our leaders must support. But I want to pay, and they'll continue on to pay at least. I think that's our pressure. That is all. And take courage, on Yoruba. Èèyàn kì í bẹ̀rù ẹ ò bẹ̀rù àwọn Fúlàní á wá pa àwọn èèyàn wa bẹ̀rù ẹ ń sá ẹ ò sá àwọn Fúlàní á dá yín dúró lọ́nà kó wọ́n pa yín wọ́n stop ìyàwó yín lọ́nà kó wọ́n rè pẹ̀ wọ́n nípa kí ni ìbẹ̀rù kí ni ìdí ìbẹ̀rù tó ká kúkú yanjú ọ̀rọ̀ wa wá ṣàmùfọ̀rọ̀ láti lọ. Courage. We are no cowards. We are a strong nation. We are the largest black nation in the world. We are the most educated black people on earth. We are one of the most educated people, black or white, in this world. We are a strong nation. We are civilized people, but there's no need for it. The time for diplomacy is over. The time for courageous action is here. Yeah. And Baba 90 years. 90 years. God be with you. Courage, action like the divine. God be with every single Yoruba man, woman, or child across the surface of the earth. The time has come. Yeah. Let us take